ẹ jẹ́ kí gbogbo wa kí á dìde sórí ẹsẹ̀ wa. Subhanallah. Walhamdulillah. Wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Àmín. Ẹ jẹ́ ká jókòó lẹ̀. Àmín. Máṣe ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Bí a ti dìde tí a fẹ́ bá ti ń jókòó yẹn náà lọ́lọ́run ti fi àdúrà wa lé wa lọ́wọ́ sì ti gbà á pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. Ẹ dákun gbogbo àwa tí à ń bẹ ń kalẹ̀. We plead to every one of us, please follow this small instruction, please sir. Àmà abẹ̀yìn nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ máa wá bá wa bọ̀ ní apá ọ̀tún ń bẹ yìí. Kí gbogbo ẹ̀yin ìyá wa alájà wa Mosúnmọ́lá ẹ súnmọ́ wájú wá kí bàbá wa Sàkọ́fí ikhtilatu rijali ma'an nisa'i haramun. Kí a wá fi ọkùnrin àtobìnrin ká wá jókòó papọ̀ báyìí ó lágbára díẹ̀. Bismillahi fatana al-bab. Bẹ́ẹ̀ lómi ò bá ṣọ́ra yóò ti tọ̀ ara. Bismillahi fatana al-bab. Táwọn ìyá wa ẹ súnmọ́ bí bàbá wa àgbà ẹ máa bọ̀ báyìí. Wa sallayna ma'al abab. Orúkọ Ọlọ́run la fi bẹ̀rẹ̀ jókòó yìí. Wa da'at baynana al-aqwam. Àti ìyá wa àgbà Àsàkọ́fí nínú ilé ìyá Nàfísà ọlọ́mọṣẹ́ járí yín pẹ́. Sharimuna bi bismillah. Sharimuna bi bismillah. Oh Allah, because we started this program with opening prayer, please make it a fruitful one, inshallah. Àmín. Ọlọ́run ìjókòó ìta jókòó lé ní ìta ń jókòó báyìí Ọlọ́run bá wa ṣe ní tí ó sòsòrè lọ́kàn gbogbo wa àti nínú ayé wa. Àmín. Alibarikola ti tóbi Ọlọ́run. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá al-Qur'an al-Azim. Àmín. The next program is recitation from the glorious and the greatest book in the whole world. A lọ síbi ká gbọ́ àyọké àyọkà nínú al-Qur'an. Àfáà àgbà tí yóò bá wa ka Qur'an yìí Sheikh Al-Mukhtar Al-Thaqafi barakallahu fika wa laka. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج. وأذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق. لقد صدق الله رسوله رؤيا بالحق. لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محمد
محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلم فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله والذين معه على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم. الله أكبر. Barakallahu fika. Àmín. Ọlọ́run ó bá a ṣàlékún mọ̀, yóò bá a ṣàlékún àlùbáríkà. Àmín. Àlùbáríkà ọlá títóbi Ọlọ́run. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá al-Qur'an al-azim. Àmín. Ọlọ́run kó wọlá bó ti pè yín léèyàn yìí, àpadà sábúrú ọlọ́mọdé tó sin yín láéláé. نعمة ونعم لمن أشهد القرآن سعادتنا من القرآن جمعا سعادتنا من القرآن جمعا لنال العزة من ربي الكريم لنال العزة من ربي الكريم. À ń lọ sí ọ̀dọ̀ àwọn alájùwà bá ń wí orin yẹn fún ọmọ Al-Qiblatayni. مع القبلتين فهو جابيبي ذهبوا مع القبلتين فحج أبيبي ذهب رجوع لديهم لا يسيرون مع القبلتين فهو جابيبي ذهب رجوع لديهم لا يسيرون ذهب رجوع لديهم لا يسيرون. وفيهم رجال àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé wa lọ sí hajj. وفيهم رجال وفيهم نساء وفيهم نساء. a lọ sọ́dọ̀ alájà wa àgbà. وفيهم رجال وفيهم نساء.
Alhaja wa Muinat Salih. Alhaja wa Muinat Salih. Allahu Akbar. مع القبلتين فهج بيدي ذهب وجوه لديهم لا يسر وفيه رجال وفيه نساء وفيه الكبار وفيه الصغار مع القبلتين فهو جابيبي ذهب الرجل لدي إلى يسوع حريري فقيه لهم لامرا سقى فيها مير الحجاج وقور القبلتين فهو جابيبي ذهب وجوه لديهم لا يسر ذهب وجوه لديهم لا يسر أفيه الربال أفيه النساء أفيه الرجال وفيه النساء أفيه الكبار أفيه الرجال أفيه الكبار أفيه الصغار أفيه الكبار أفيه الصغار أفيه الكبار وفيه الصغار مع القبلتين فهو جابيبي ذهب وجوه لديه لا يسر ذهب وجوه لديه لا يسر الله أكبر مع القبلتين مع القبلتين tó bá rí bẹ́ẹ̀ àwọn ẹbí bàbá Ṣàkọ́fí lárúbá ló tún kọ màmá rẹ̀ màmá tiwa màmá rẹ̀ màmá tiwa o màmá àgbà olódodo màmá àgbà olódodo màmá rẹ̀ màmá tiwa o màmá rẹ̀ màmá tiwa màmá wa olódodo màmá wa olódodo màmá rẹ̀ màmá tiwa alọ́sọ́dọ̀ aláàjì wa Najimudin Mete màmá tiwa aláàjì wa Najimudin Mete àbí Mete Mete Allahu Akbar eyín mi fẹ́ yọ ni ẹ sáwọn sí bàbá Ṣàkọ́fí màmá wa olódodo bàbá wa olódodo bàbá olódodo alọ́sọ́dọ̀ aláàjà wa olódodo Aminat Akínwándé alájà wa Aminat Akínwándé alájà wa Akínwándé alọ́sọ́dọ̀ alájì wa Abdulkadir Kẹ́hìndé alájì wa Abdulkadir Kẹ́hìndé alájì wa Abdulkadir Kẹ́hìndé wọ́n bá ti dé alọ́sọ́dọ̀ alájì wa Abdulwasi alájì wa Abdulwasi Adékúnlé alájì wa Abdulwasi Adékúnlé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn alálàájì wa ni à ń pè yín ẹ wá kí bàbá Ṣàkọ́fí. Ọlọ́mọ jẹ́ fọlágbìtàn dayé. Aláàjì wa Abdulwasi Adékúnlé ẹ sálámù sí ṣe àmàlùwà. ẹni fọlágbìtàn ṣojú mi yóò ṣe tán. àwọn wa ti sọ́lá dìtàn mọ̀ bẹ́ẹ̀ Olúwa. màmá jẹ́ lè mú wọn lúwa. alájà wa Yétúndé Fisáyọ̀. alájà wa Yétúndé Fisáyọ̀.
alájà wa Yétúndé Fisáyọ̀. Fọlá pítàn táyé yìí ò rí tán. alájà wa Yétúndé Fisáyọ̀. ẹni bá ní fọlá pítàn tójú mi ló ṣe tán. àwọn Alájà wa àti Yétúndé sọlá Fisáyọ̀. pítàn mo ń bẹ Olúwa màmá jẹ́ lóhùn wọn ni wọn. alọ́sọ́dọ̀ alájà wa Latifa Adéọlá. ọlọ́run má jẹ́ mọ̀ sí. alájà wa Latifa. kò ṣìnà máa mọ́ mi. olórúkọ rẹ̀ méjèèjì yá ayúyá kọ̀yùmù. the Balógun families. kò sí náà gbogbo máa àwọn mọ́ mi. ẹbí Balógun tá a bá wà bí. olórúkọ Balógun Kẹ́hìndé, méjèèjì you yá are all ayúyá expected here. kọ̀yùmù. ọlọ́run má jẹ́ mọ̀ yá o. gbogbo àwọn Balógun family. ọlọ́run má jẹ́ mọ̀ sí o. Balógun Mọ̀lẹ́ kò Kọ́yìrì. ṣìnà máa mọ́ mi. Balógun Ṣukura. Balógun olórúkọ Fọdílà. rẹ̀ méjèèjì yá ayúyá kọ̀yùmù. ọlọ́run má jẹ́ mọ̀ sí o kò sí náà máa mọ̀ mí. ọlọ́run má jẹ́ mọ̀ sí o kò sí náà máa mọ̀ mí o. olórúkọ rẹ̀ méjèèjì yá ayúyá kọ̀yùmù. olórúkọ rẹ̀ méjèèjì yá ayúyá kọ̀yùmù. Ọlọ́run má jẹ́ fọlá pìtàn táyé yín yóò fi tán. ẹni Ọlọ́run má jẹ́ fọlá pìtàn. ayé yín yóò fi tán. Mọ̀ṣíá. ẹni bá ní fọlá pìtàn lójú mi ló ṣe tán. àwọn wa ti sọ́lá dìtàn mo ń bẹ Olúwa. bẹ́ẹ̀ ni àwọn alálàájì àwọn wa. ajá ilé wò pẹ̀lú àwọn wọ́n alálàájì níwà wa, a ní fọlá táyé pìtàn yín pẹ̀lú yóò ògo fi Ọlọ́run. tán. ọlọ́run má jẹ́ fọlá pìtàn táyé yìí yóò fi tán. Mọ̀ṣíá. Ọlọ́run má jẹ́ fọmọ pìtàn táyé yìí yóò fi tán. Ọlọ́run má jẹ́ filé. táyé yín yóò fi tán. ẹni bá ní fọmọ pìtàn lójú àwọn mi alálàájì wa yóò ni. ṣe tán. ẹni bá ní ẹ fowó pìtàn. ṣojú yìí ni ó ṣe tán o. ẹni bá ní ẹ fowó pìtàn. ṣojú yìí ni ó ṣe tán. ẹni bá ní ẹ fọlá pìtàn. ṣojú yìí ni ó ṣe tán. àwọn ìwà tí ń sọlá dìtàn. à ń bẹ Olúwa. màmá jẹ́ léwu wọn níwà táyé yóò fi tán. ọlọ́run má jẹ́ fọlá pìtàn táyé yìí ó fi tán. Pítù. ọlọ́run má jẹ́ fọlá pìtàn táyé Alájà wa. yìí ó fi tán. Khadija Ọláwùmí. ẹni bá ní fọlá pìtàn alẹ́sọ́dà alájà wa lójú mi Khadija yóò ṣe tán. Ọláwùmí. àwọn àti sọlá dìtàn mo bẹ Alájà wa Olúwa. Khadija Ọláwùmí. Aláàjì wa Abdulaziz. àtàyè yìí ò ní tán. Amina Aláàjì wa ya Abdulaziz Allah. Abiodun. Amina ya Rahman. Alájà wa Amina ya Mujibu. Amin. Alájà wa Khadija Bájá Ọláwùmí. ìbọ̀lá pìtàn Aláàjì wa táyé Ibrahim yìí ò ní Ọláwálé. tán. ẹni wọ́n ní ìbọ̀lá pìtàn ojú mi ní òde tán. àwọn àti sọlá dìtàn mo bẹ Olúwa o. màmá jẹ́ lóhùn wọn ni àtàyè yìí ò fi tán. Amina ya Allah. Amina ya Rahman. Amina ya Mujibu. Amin. Kun bayakun. Akínyẹmí Jami. Ya Allah. Aláàjì wa Akínyẹmí Jamiu Manaija Aláàjì wa yìí Allahu Akbar. Ọlọ́run àwọn náà ń tẹ̀lé wa lọ sí Allah, Allah. Aláàjì wa ẹ fara wọn lé torí Ọlọ́run. Aláàjì wa Akínyẹmí Jamiu Manaija ẹ wá sálàmù sí bàbá àṣàkọ́ mi. Allah. Ọlọ́run máa jẹ̀yà ó jẹ́ yín. Àmín. Sàtíyà máa jẹ̀yà ó jẹ́ yín o. Àmín. Ìyà kì í já ládùúrà. Ìyà kì í já ládùúrà. Ọlọ́run máa jẹ̀yà ó jẹ́
Ibrahim Yusuf Adébáyọ̀ Alárìírí. Àwọn náà ń tẹ̀lé wa lọ sí àjì ọlọ́run tó bàjẹ́ kí n máa láyé. fọwọ́ di gàgà ojú kí n máa fọwọ́ di Gàgà ojú. bọ́mọ mi yá lókèrè kí n máa fọwọ́. Amirul Hajj Asheik Alhaj Abdulfatah Afakọ́fì Adamola Ayatawo ọlọ́mọṣẹ́ darí bàbá pa. máa fọwọ́ di gàgà ojú. Bàbá Sakọ́fì ni. Àmì kí n máa fọwọ́ di gàgà ojú. Bọ́mọ mi yá lókèrè. Ká máa fọwọ́ di gàgà ojú. Kẹ̀ máa fọwọ́ di gàgà bọ́mọ mi yá lókèrè. Bọ́mọ mi yá lókèrè ká máa. Ẹ wo bí orí lẹ́yìn dé òwe. Ẹ wá wo bí orí gbẹ̀yìn dé òwe. Ẹ ò mọ̀ pé ẹ lè délẹ̀ yìí. Ẹ wo bí orí gbẹ̀yìn dé. Iṣẹ́ wọn ṣe pó ti tán òwe. Ṣíṣe wọn ṣe pó Bó ti ti tán máa òwe. wà. Ẹ ò mọ̀ pé ó kùn lẹ́yìn mọ̀ ṣíṣe wọn ṣe bó ti tán. Ẹ wo bí orí gbẹ̀yìn dé. Ẹ wá wo bí orí gbẹ̀yìn dé òwe. Mọ̀ pé wọ́n lè délẹ̀ yìí. Alájà Ẹ wa. wo bí orí. Jimá Wasila. Alájà wa Jimá Wasila. Alájà wa Jimá Wasila. Alájà wa Jimá Wasila. Alájà wa Jimá Wasila. Allah Allah la ilaha illallah. Alọ́sọ́dọ̀ ìkọ́nà alájà wa. Allah ya man salakitum najahu wa Alájà sabilahu. wa Kausar Sallu Jabita. alayhi wa sallimu taslima. Alájà wa Kausar Jabita. Allahu Akbar. Alájà wa Kausar Jabita. Ya man yara. Jabita. Jabita Ya man Kausar. yara. Ma fi damirin wa yasmahun. Anta limu'idu likulli ma yutawakka'un. Alọ́sọ́dọ̀ àwọn alága wa. Ìkọ́nà alága wa. Alájà wa Nọfisa Mosúmọ́lá. Allah Allah Alájà la wa ilaha Nọfisa illallah. Mosúmọ́lá. Bàbá Sakọ́fì ní kẹ́ máa bọ̀ bí. Alájà wa Ya man Mosúmọ́lá. salakitum. Wọ́n ní ẹ máa bọ̀. Bàbá ní ẹ máa bọ̀. Bàbá ní ẹ máa bọ̀. Ya man salakitum. Najahu wa sabilahu. Alájà wa Nọfisa Mosúmọ́lá. Alọ́sọ́dọ̀ alájà wa kejì. Alájà wa àgbà. Alájà Ya wa man Mosúmọ́lá. salakitum. Najahu wa sabilahu. Ọlọ́darí yín. Sallu alayhi wa Àwọn alága wa là ń pè sallimu yẹn. taslima. Ìyá Allah. Fatia. Ìyá wa Ìyá Fatia. Ìyá wa Ìyá Fatia. Ya man faranitu libabi Ìyá wa Ìyá yujirani. La tansani, la tansani, Ìyá wa la Ìyá tansani. Alájà wa Mọ̀jídà. Muhammad Rọ́jí. Asakọ́fí. Àwọn alága wa là ń pè yẹn. Alájà wa Hamdala. Ya man yara. Busayo Suleiman. Alájà wa Hamdala. Busayo Suleiman. Alájà wa Hamdala. Busayo Suleiman. Allahu Akbar. Alájà wa Hamdala Busayo Suleiman. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Alájà wa Hamdala. Muhammadu Rasulullah. Ẹ
Sálọ̀nà ti ṣe kàrírí. Ya shugabana. Alájà Amdala. Jazallahu rabbun nasi. Díẹ̀. Khaira Muhammadan. Aláàjì wa Abdulateef Abiodun Jazallahu rabbun nasi. Abdulaziz. Khaira Muhammadan. Wọ́n ní representative wọn wà bí. Ọwọ́ àgbà. Aláàjì wa Abdulateef Abiodun Abdulaziz. Asọ́bí. Àwọn alálàájì wa là ń pè yìí. Alájà wa Rahmatullah Aina Abdulaziz. Alájà wa Rahmatullah Aina Abdulaziz. Alájà wa Rahmatullah Abdulaziz. Alájà wa Rahab Fisun Ọlọ́run. Alájà ẹ máa bọ̀. Alájà wa tí ó tún kún ta fẹ́ pè yìí. Alájà wa tí Bíntu. Mo kí bàbá wa Chairman, Ọlọ́run bá a ṣe dáadáa fún yín, àwọn bọ̀ lọ́dọ̀ yín. Aláàjì wa Ibrahim Ọláwálé Ọláyínká. Aláàjì wa Ibrahim Ọláwálé Ọláyínká. Aláàjì wa Salman Labib. Aláàjì wa Salman Labib. Ẹ wá kí bàbá Sàkọ́fí. Wàhùdọ̀lù kàlíkìláyé tura Muhammadan. Ẹ bá ń wélé fún wọn pé faradẹ̀yìn Olúwa. Àmín. Faradẹ̀yìn Olúwa. Àmín. Bọ́dẹ̀dẹ̀ bá ti pọ́n tinú ẹ̀ adẹ́. Faradẹ̀yìn Olúwa. Àmín. Faradẹ̀yìn Olúwa. Àmín. Faradẹ̀yìn Olúwa. Àmín. Bọ́dẹ̀dẹ̀ bá ti pọ́n tinú ẹ̀ adẹ́. Aláàjì wa Muhammad Sadiq Ọláìtàn Aládé. Aláàjì wa Muhammad Sadiq Ọláìtàn Aládé. Aláàjì wa Muhammad Sadiq Ọláìtàn Aládé. Aláàjì wa Muhammad Sadiq Ọláìtàn. Aláàjì wa Muhammad Sadiq. Faradẹ̀yìn Olúwa. Àmín. Faradẹ̀yìn Olúwa. Bọ́dẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ adẹ́. Faradẹ̀yìn Olúwa. Àmín. Má jẹ́ bá wọn ké. Àmín. Má jẹ́ bá wọn ké. Àmín. Pé kò sówó kò sálàáfíà. Má jẹ́ bá wọn ké. Àmín. Faradẹ̀yìn Olúwa. Àmín. Faradẹ̀yìn Olúwa. Aminat. Faradẹ̀yìn Olúwa. Akínwándé. Faradẹ̀yìn Olúwa. Alájà wa Aminat Ọlájúwọ̀kẹ́ Akínwándé. Kò ní ṣòro fún yín. Àmín. Kò ní ṣòro fún yín. Àmín. Gbogbo ohun tẹ́gbẹ̀yìn bá ṣe nírọ̀rùn. Kò ní ṣòro fún yín. Àmín. Faradẹ̀yìn Olúwa. Faradẹ̀yìn Olúwa. Faradẹ̀yìn Olúwa. Faradẹ̀yìn Olúwa. Tí wọ́n sí bí Bọ́dẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ adẹ́. Faradẹ̀yìn Olúwa. Kò máa máa ní jẹ́yìn. Àmín. Kò máa máa ní jẹ́yìn. Àmín. Bọ́ọ̀bà kí pé ẹ bá wà mọ́lé. Kò máa máa ní jẹ́yìn. Àmín. Faradẹ̀yìn. Àmín. Faradẹ̀yìn Olúwa. Bọ́dẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ adẹ́. Faradẹ̀yìn Olúwa. Kò máa máa ní
ẹ bá wa mọ́kún ká fi sówèrè kó máa má ní ìjẹyìn àmì kó máa ní ìjẹyìn ó máa ní ìjẹyìn tábà kí gbé máa mọ́kún ó máa ní ìjẹyìn. Ọlọ́run já wọn lẹ́gbàá Àkẹ́rẹ́ sàtìyà fún wọn lẹ́gbàá. Ọlọ́run já wọn lẹ́gbàá sàtìyà fún wọn lẹ́gbàá. Àtọ̀tà ilé àtọ̀tà òde Ọlọ́run já wọn lẹ́gbàá. Ọlọ́run já wọn lẹ́gbàá. Àmín. Àmín. Ó tó bẹ́ẹ̀. À ń bọ̀ ní àti ìdè. Àìdé. À ń lọ sí chairman opening speech. Mashallah. À ń lọ sọ́dọ̀ chairman wa Alhaji wa Idris Ahmad adamallahu hayatakum wa katharallahu min amthalikum. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn la hawla wala quwwa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Mo kí àwọn bàbá mi tán jókòó Alhaji Shehu Raji ẹ pẹ́ fún wa sá. Then mo extend gbogbo greetings mi sí gbogbo ẹ̀ tó wà lórí àìtẹ́kù àtàwọn alájà wa náà ẹ pẹ́ fún wa sá. Then mo wá kí gbogbo àwa tí Ọlọ́run ṣàlẹ̀ ṣáà pé ká wà ní program ilé ni irú ayọ̀ báyìí náà la máa rí bára wa ṣe o. Ọ̀rọ̀ tèmi ò pọ̀ and mo fẹ́ kí gbogbo àwọn tí Ọlọ́run sọ pé Ọlọ́run kádàrá torí ájì lílọ kì í ṣe pé mo lówó lọ́wọ́ ni ájì lílọ kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe ájì lílọ ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ wa ń bẹ Ọlọ́run ò pè wọ́n so káàkiri wa kó oríire àwa tí Ọlọ́run ní pé a lọ sí àjọ̀dún yìí Ọlọ́run ló máa ń pèèyàn kò kí n ṣe pé mo ronú débẹ̀ ni Ọlọ́run ló máa ń pèèyàn tọ́lọ́ bá ti fi sẹ́ ẹ lọ́kàn tọ́lọ́ dẹ̀ wá ṣe àríṣìkí láti bí owó téèyàn àfi lọ tó Ọlọ́run ti ṣe é nìyẹn so Ọlọ́run àwọ̀ láti tóbi ẹ̀ á ṣe nírọ̀rùn fún wa alálọ́bọ̀ lọ́lọ́run á ṣe fún wa o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ kọ́rọ̀ mi ò ní pọ̀ náà bí àjì ṣe jẹ́ nínú àwọn tí Ọlọ́run ká ní olóríire pé wá lọ fún àjọ̀dún yìí mo fẹ́ kí gbogbo akárí pé àwọn ẹlòmíì wà wọ́n á lọ hajj lẹ́yìn eléyìí wọ́n á lọ wọ́n á lọ wọ́n á tún lọ wọ́n á tún lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà dẹ̀ wà tó jẹ́ pé ẹyọ kan yìí náà máa lọ so either way tó ìbàlẹ̀ jẹ́ màá fẹ́ kó jẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá àwọn alájí torí àwọn alájí wa àjọ wà ní múra this last one yìí tá a ṣe parí náà ní nínú Ramadan àjọ wà ń bẹ̀ ní and gbogbo bọ́n ṣe tọ́wa sọ́nà gbogbo ẹ̀ náà ni Ọlọ́run fi àlùbáríkà sí so tá a bá ti lọ ní eléyìí màá fẹ́ kó jẹ́ pé ká fi àṣejù kún iṣẹ́ wa ìdí tí mo yẹ sọ pé àṣejù ni wípé gbogbo nǹkan tí tá a bá ti débi àwọn àyè kọ̀ọ̀kan tá a ti máa ṣe sàárà lẹ́yìn tá a ti máa ṣe àwọn ìjọsìn ká make sure pé ìwé tí àwọn tó bá tẹ̀lé wa lọ ìwé tó ṣe ń guide wa ká make sure pé a follow up a ṣe dáadáa bó ṣe ní ká ṣe tí gbogbo èrè tá a fẹ́ tọ́lọ́ àfi ṣe fún wa lẹ́kọ̀ọ́ so ọ̀rọ̀ mi ò pọ̀jù náà mo dẹ̀ fẹ́ ká kíra wa kó oríire náà ni torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ló jẹ́ pé wọ́n ti sanwó tó pọ̀ rẹpẹtẹ fún àjì yìí ṣùgbọ́n mo kí gbogbo wa táwa nígbà kó oríire pé a tó pẹ̀lú kiblatin àwa ti lọ pẹ̀lú kiblatin ló ṣe díẹ̀ and wọn já wa kulẹ̀ rí látòrí
bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ látòrí passport yín tó wá fi procure visa tẹ́ fi máa travel tẹ́ fi máa lọ dán tẹ́ bá fi máa gbogbo oúnjẹ tẹ́ máa jẹ́ gọ́sẹ̀ ìrọ̀rùn ló bá dé ni so inú mi dùn púpọ̀ gan wípé wọ́n pè mí torí tí èèyàn bá ṣe dáadáa ẹlẹ́rìí ẹ̀dá náà náà máa sọ ẹlẹ́rìí láwa yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mo kí gbogbo wa kú oríire o alọ́lọ́bọ̀ lọ́lọ́ àṣẹ fún wa o tàbádẹ́ èdè gbogbo orí tó wà bẹ́ẹ̀ torí gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run ọba anybody ó wà ní Quran anybody tó bá lọ bẹ̀ yẹn torí irun kan tá a bá kí bíbà yìí ládàá kan lágbà irun the same irun ẹyọ kan yẹn tá a bá kí ní haram 100,000 ni ẹ wá wo iye ọdún tó wà ní ayé gan sef ẹ wo iye ọdún tá a fẹ́ lò láyé ẹ wo ẹyọ kan tá a ń kí bíbà yìí compare sí 100,000 so ọlọ́run ní dùn wọn ládàá ẹ̀ ìlú bẹ̀rẹ̀ dẹ̀ lélẹ̀ àwọn haúsá ó ti yé wọn tipẹ́tipẹ́ dáàbò àtúnjẹ pé tẹ́ bá débẹ̀ ẹ máa rí nǹkan tí mò ń sọ in fact àti yorùbá àti ibo tá a bá lọ haúsá ni wọ́n máa ń fẹ́ pé ògbó wa tán torí àwọn haúsá wọn mọ̀ pé àrísìkí ọ̀pọ̀lọpọ̀ wà ní ibẹ̀ yẹn so tá a bá dẹ̀ ti lọ tá a bá dé àrísìkí ọ̀pọ̀lọpọ̀ owó ńláńláńláńlá ìfọ̀kànbalẹ̀ àlàáfíà tó péye ọlọ́run àṣẹ fún wa sọlá alánà wẹ̀rẹ̀ kẹrin. Allah wa sallam. Allahu Akbar. Allahu Akbar. What a great speech. May Almighty Allah protect you and guide you and elevate you more, inshallah. Allah. Ọlọ́run máa ṣe ìbáwá máa ṣọ́ yín, Ọlọ́run máa bá wa gbé yín ga sí. Àmín. Àlùbáríkọ́lá àti tóbi Ọlọ́run. Àmín. La ilaha illallah. Àmín. Ọlá al-Qur'an al-Azim. Èyí tí ó kàn báyìí nígbà tí bàbá wa chairman tí wọ́n ti bá wa sọ̀rọ̀ ní ṣókí, á lọ síbi Thanksgiving, ká lọ síbi mọ́dì. Yes, àfa wa Ìsá wọ́n bá wa yin ànábì, wọ́n bá wa ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Torí pé bí yẹn bá ṣe hajj tí ò bá dé kábàárì ànábì kó sálámà sí ànábì. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ألا يا رسول الله أنت رجانا وكنت بنا بهرا ولم تكن جافيا وكنت رحيما آليا ومهلما ليبكي عليك وما كان باكيا فداء لرسول الله حمي وخالتي وهمي وخالي ثم نفسي وماليا ولو كانت الدنيا تدوم لآلها لكان رسول الله حيا وباكيا ولكنها تفنى ويفنى نهيمها وتبقى المعاصي كسور كمالها محمد رسول الله Ya Shugabana. ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa nítorí ọlọ́run àti ìtànẹ́bù wa Muhammad Sallallahu alayhi wa sallam. tí àwa bá ti ń wí èyí tí à ń wí yìí ẹ̀yin kò máa bá a pé ya Shugabana kọ́lọ́ wa Muhammad
ládàá ájì tí a fẹ́ ṣe ọlọ́mọdún ẹnìkọ̀ọ̀kan wa ní ládàá rẹ̀. Muhammadu Rasulullah ya shugabana. Muhammadu Rasulullah ya shugabana. Jazallahu rabbun nasi khaira Muhammadan. Jazallahu rabbun nasi khaira Muhammadan. Wa ya laita shiri mahrumu li amadan. Muhammadu Rasulullah ya shugabana. Jazallahu rabbun nasi khaira Muhammadan. Wa ya laita shiri mahrumu li amadan. Muhammadu Rasulullah ya shugabana. wa hafdalu khalqillahi tura Muhammadan. Wa hafdalu khalqillahi tura Muhammadan. Wa ya laita shiri mahrumu li amadan. Muhammadu Rasul ya shugabana. علي مسيرتنا وطيبة مسرعا. علي مسيرتنا وطيبة مسرعا. لأسور قبر الهاشمي محمد. محمد رسول الله ya shugabana. لما فشر يا فيها كنافيا. وتكمش الحجاج ومحمد. محمد رسول الله ya shugabana. الله صل يا ربنا وسلم على من ẹ jẹ́ kí á dìde kájọ kámẹ́rà ànábì ni wọ́n yìn yìí. ẹ jẹ́ fira sọ́tún kámẹ́rà sósì. salli ya rabbana wa sallim ala man la ilaha illa الله الله صل يا ربنا وسلم على من الله الله هو للخالق رحمة وشفاء. الله الله صل يا ربنا وسلم على من الله الله هو للخلق رحمة وشفاء. الله الله كيف إياك الأنبياء. الله الله يا سماء ما طولت يا سماء. الله الله لم يساوك في أولاك وقدها. الله الله لسنا منك دونهم وسناهم. الله الله إنما مثل صفاتك لنا الله الله كما مثل النجوم الماء. الله الله صل يا ربنا وسلم على من الله الله هو للخالق رحمة وشفاء. الله يا الله رسول الله النبي محمد أها. النبي رسول محمد الله النبي رسول محمد الله النبي يا رسول الله النبي يا رسول الله كاشف لأمتي النبي رسول محمد الله النبي إمام محمد الحرمين النبي رسول محمد الله النبي رسول محمد الله النبي يا رسول الله النبي سلام عليك يا مسكين واتي به سلام عليك. أحمد يا حبيبي سلام عليك يا مسكين وطيبي سلام عليك سلام عليك يا إمام الحرمين. سلام عليك سلام
أصفى الأصفياء سلام عليك يا أزكى الأزكياء سلام عليك أحمد يا حبيبي سلام عليك يا مزكي أجيب سلام عليك سلام عليك يا إمام الأنبياء سلام عليك سلام عليك عليك يا إمام الأولياء سلام عليك أحمد يا يا أبي سلام عليك يا مسكي أجيب سلام عليك سلام عليك يا إمام متقين سلام عليك سلام عليك يا من ربي سلام سلام عليك آمن يا حبيبي سلام عليك يا مسكين أجيب سلام عليك أحمد يا حبيبي سلام عليك يا مسكين أجيب سلام اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقبيلا بها الآجال آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الآيات وبعد الممات آمين آمين يا الله. Nam aki àfàwà Ìsá tí wọ́n ṣe mọ́ọ́díhù fún wa Ọlọ́run má ṣe jẹ́ àrí yín pẹ́. آمين Ọlọ́run ṣàlékún ìmọ̀ kó ṣàlékún àlùbáríkà آمين kó ṣàlékún làákàyè la hawla wala quwwata إلا illa بالله billahil aliyyil azim. Kí a tó yọ̀ǹda bàbá wa chairman kí bàbá wa Sàkọ́fí ṣàdúrà fún yín àmọ́ níjókòó wa ìyẹ̀yìn ni chairman wa àsìkò tí a sì fẹ́ gba owó ọpẹ́ náà rí káwá wo ohun tí chairman wa fẹ́ fún wa ní ìjókòó wa yìí torí pé ní ká gbowó lọ́wọ́ wọn Allahu Akbar bíyàn bá rí wọn sáádà Allahu bastatan fil ilmi wal jismi الله ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èèyàn mọ̀ pé làákàyè yẹn pé gan ẹ tún wá jókòó wàhálà ẹ tún wá lómi lára dáadáa tíyàn bá mọ̀ yàn yóò mọ̀ páwọn eléyìí ẹ tún wá fresh ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láéláé. آمين mo fẹ́ gba owó lọ́wọ́ bàbá wa chairman ọlọ́run kó wọlé kọ́tẹ̀ fún wa 100,000. èmi tiẹ̀ ní 1 million ni. Allahu Akbar ojú tì mí pé kí n má dà wọ́n láàmú ni àmọ́ bàbá Sàkọ́fí ti sọ bẹ́ẹ̀ wọ́n lè yí òdo sẹ́yìn 100 yẹn kó tó pọ̀ sí akọ̀dé 1 million ni ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. wọ́n ti ní gbowó lọ́wọ́ yín sà èmi dẹ̀ fẹ́ràn owó gan mo owó gbà sà. لئن شكرتم alájà ọmọ súnmọ́lá gan mò ń bọ̀ lọ́dọ̀ wọn nam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo fẹ́ ẹ má bínú bàbá wa o àti àwọn ìyá wa tó wà ní jókòó. Ẹ̀yin àgbàlagbà pálówe pé tọ́ba ní pé màá fún ẹ ní tọ́rọ́ kì í jẹ́ kí ẹgbàá ọ níyì. So ẹjọ́ tó ṣe bí òwe sà. So pẹ̀lú ògo Ọlọ́run màá gba account number and sin and I will do a transfer to mommy ní announce inshallah. Allahu Akbar. n tó kún fún sọ́dà kọ́ọ̀tì kan fa náírà hìyà ìtẹ̀sí yẹn náà wà òkè ó perfect ọlọ́run máṣe ìbá wa ṣàlékún oore fún yín. Àmín. Almighty Allah bless you ma. Àmín. Almighty Allah bless you abundantly. Àmín. Allah bàbá wa wàláì ọlọ́run járe yín pẹ́ sà. Àmín. kódà èmi tí mò ń ṣe kinní látàárọ̀ ìgàn náà bàbá chairman mo mọ̀ kọ́ máa ṣe pọ̀ mo kàn fẹ́ kọ́ sọ fún mi nì wọ́n náà máa ṣe papọ̀
Allahu akbar. Baba Ariri. Adamu Allahu hayat. Alájà wa Mosúnmọ́lá. Nínú àwọn blood tonic ti wá rèé. Allah. Àwọn tí àwa ń rí ọjẹ́ rèé. Ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán lára Mosúnmọ́lá. Ẹ̀jẹ̀ tí wọ́n owó ti wá ní. Allah. Kọ́ máa lálàáfíà sí káwá sì máa rówó gbà lọ. Owó ní tán lọ́wọ́ yín. Àmín. Ẹ ṣe àmínà. Àmín. Ọlọ́run wọlá gbogbo ìjókòó tí wọ́n ṣe àmínà fún yín. Ọlọ́run má ṣe ìṣàlékún oore. Àmín. Àgbàdìkọ́lá àti tóbi Ọlọ́run. Àmín. Ó yẹ ẹja wa láyà 200,000 ni mo sún máa fún wa lénìí. Maqalatullahi lati qala. Kódà àfáàyín ságun tún mú orin sí pé alájà mo sún wọ̀ tí kéèyàn ká kéwú lórí ọ̀rọ̀. Maqalatullahi. Kódà Àyànbísí kan tún satisfy sí pẹ̀lú lù pé àní mo tún gbé dání. Tàbá sọ pé Ọlọ́run kẹ́yàn. Alájà Mosúnmọ́lá. Ó pọ̀ yẹn. Ọlọ́run kẹ́ alájà Mosúnmọ́lá gan. Ọlọ́run ó bá wa kẹ́yìn Dubai lọ́jọ́ bàbá Sàkọ́fì ti ń sọ̀rọ̀. Alibarikola oya ilẹ̀ fẹ́ fún transfer. Èlò. lakal Etí èmi ò ní sọ síta. Wàláì mi ò announce. Èmi lè. adaafa mudaafatan ala. Gbogbo àwọn àfa. Alájà Mosúnmọ́ trust yín náà. Má wọrí. latoiba ma ala ladina ma marra. Bàbá Sàkọ́fì ni wọ́n ní kí n sálámọ̀ sí wọn. Ọlọ́run jẹ́ á rí àwọn alájà wa pẹ́. Àmín. Àgbàlagbà kí n gbà tọwọ́ ẹ̀. Táwọn ọmọ sí yín kọ́. Àmọ́ wa kọ́ wàláì 500 naira. Ya Fati al-khayra. Lójú mi kọ́kọ́ rí ìyá Fati àti wọ́n tún wá ṣí pọ́ọ̀sì wọ́n wá fàtáhà. Unsurina bima kisadina. Astagfirullah, ẹ máa bá ń ṣe astagfirullah 1 million lọ. Fa'ina Lórúkọ bàbá Sàkọ́fì ni mo gbà yìí. Ìyàwó àgbà. Mo ń bọ̀ Àyànbísí. Ìyàwó àgbà fún wa lówó kówó àwọn àfáàmà. Ọlọ́run járe yín pẹ́ sà. Ya Fati al-khayra. Ọlọ́run o. Ọba tí ń ṣàánú ẹ̀dá. Ọlọ́run má fàbùrù ṣe yín láéláé. Unsurina bima kisadina. Ọlọ́run kó wọlá abẹ ti gbà fún bàbá Sàkọ́fì. Ọlọ́run má jàbùrù ṣe yín. Fa'ina Àyànbísí ó yá bá wọn jẹ́ ọ̀nà yá bá tí a bá wọn fi fún ìyàwó inú ilé la wà. Mo ń bọ̀ Àyànbísí wá bá ń sọ fún ọ pé Ọlọ́run má fẹ́ yín ṣòpin òpin ìrìn àjò torówó tí ẹ ní má fi ṣòpin ọlá toró kìkì tí ẹ ní má fi ṣòpin yìí. Òbá má torí òkìkí kó sọ yín ká láyìn ni má wà torí owó kó sẹ́yìn ẹ̀mí yín. Má gbọ̀mọ́ lọ́wọ́ yín torí bí pẹ̀tẹ́bí lè wò. Àlà lókè má jẹ́ kan gbá kan. Torí kò sí ohun méjì tó ń bá gbà nínú jẹ. Bí ifá tó dá tó sọ pé kò lè tutù. Bí kọ́rọ̀ tó dúró kó má sí àtúnṣe. Àyàn ní tó máa ní bẹ́ẹ̀dà tó máa ní ìgbé kò Samson o. Àlà lókè kẹ́yìn má ṣe rí irú ẹ̀ o. Kọ̀rọ̀ tẹ̀yìn má dàrú débi tí ò ní ní àtúnṣe. Ṣèkójó wa padà sẹ́yìn bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ó ti tó. Owó àyàn ló jẹ́ nkọ́kọ́ wù pé kí ló ṣẹlẹ̀ láì ṣe kí ni ó ń gbé mi tìràmàyè lọ sí Ọlọ́run ló ní tètè sáré sá padà Alájà Mosúnlọ́lá. Owó àwọn àfà owó tèmi ń kọ́. Allah ẹ jára yín o. Owó tèmi ń kọ́. Ẹ jára yín o. Bẹ́ẹ̀ ni. táwọn náà bá gba tiwọn Ọ̀nà Kaduna okùn táwọn jí. náà. Bẹ́ẹ̀ ni ilé mu wa. Wàláì. Kẹ̀kẹ́ làwọn Owó afá tèmi ń gbé kọ́. kó. Bàbá Chairman ẹ yẹ kí n sálámọ̀ sí yín sá. Ya Fati al-khayra. Sálámọ̀ sí yín Allahu Akbar. Unsurina bima kisadina. Ọlọ́run o ọba tí ó
ó ń jẹ́ ká máa rí yín dáadáa à ní rí yín bú sẹ́kún láíláí. فإنما قصدنا في بنا حبنا ọlọ́run gbogbo wa tí à ń bẹ láàyè yìí àti gbogbo àwa tá à ń bẹ tá a jọ ń lọ hajj gbogbo ìbànújẹ́ tá a gbé débi ọlọ́mọṣẹ́ ìsọ́jú ìdìbò fún wa. يا شاكي الديكي mo wá lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn alálàájì alálàájá wa. يا شاكي الديكي ọba tó pè yín ẹlòmíín náà ń retí kọ́lọ̀ ń pò wọ́n ọlọ́run lówó dáhùn. لا تشكوا بما كتبت àsìkò tẹ́lòmíín lòun fẹ́ náwó lọ hajj àsìkò yẹn lọ́lọ́run gbà rẹ̀ dé ó sì ná gbogbo owó tán ó sì lálàáfíà. فإن رديت بديكي حسبك حسبك الله kódà ọlọ́run tó tún ṣe yín léèyàn ẹlòmíín á máa sọ dáadáa á ní tóun ó fi mówó tóun ó fi lọ sí hajj kóun lọ di Ògún kóun lọ máa jòkó ń bẹ̀ ó tẹ̀hún lọ́rùn. فإن رديت بديكي حسبك ọlọ́run ẹ ti wá mọ̀ pé ibi tó yẹ kẹ́ ná sí náà ibi tó da ni gbogbo èèyàn tó ló náwó tó lówó náà kọ́ ló mọ bí ire tó ná sí. ويا ذا الجلال ẹ ìnáwó ẹkú pẹ̀lú ògùn ọlọ́run. ويا ذا الكمال mọ́kà tẹ́ ń lọ yìí ẹ ní délé wá kú. ويا ذا الجمال ẹ ní síìkì lọ́hùn. عليك اتكالي ẹ ní kú lọ́hùn. فكن عند ظني ẹ sì ní kú lọ́nà. فلا تزعلني ọmọ ò ní kú fún yín nílé. ولا تخذلني ẹ sì ní bábànújẹ́ ńlé. اسمي في حالي ayé yín tó ti ń tò tẹ́lẹ̀ kò wá ní dàrú lẹ́yìn lẹ́yìn. فأنت رجاء ọlọ́wọ́lá kìbìlà tẹ́yìn ní tẹ́ ń bá lọ hajj oore ìdùnnú tí ò tún ṣẹlẹ̀ nínú ayé yín ó ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ látẹ̀yìn lọ. فأنت رجاء aláàjì wa ọ̀dọ́ yín mo ti fẹ́ gbé. حياكم الله ọlọ́run wọlé àti tóbi ọlọ́run irú àdúrà tí mo ṣe yẹn àdúrà tó ní kì í jẹ́ kí n gbowó àdúrà yẹn. فأنت رجاء But I love this gathering so much. فأنت رجاء I ask for money for prayer money na nítorí ẹ̀ just forget it don't worry. فأنت aláàjì wa mo رجاء fẹ́ gbowó ọpẹ́ lọ́wọ́ yín. ومنك الدعاء الدعاء ọlọ́run wọlé àti tóbi ọlọ́run gbogbo oníkálukú wa pátá báyìí náà á jọ di aláàjì lọ́dún tí ń bọ̀ àdájá. ومنك العطاء ẹ lọ kọ́lé ìmí náà jọ ń lọ mọ́kà lọ́dún tí ń bọ̀. فكن السؤال ọlọ́run wọlé àti tóbi ọlọ́run má fa burú ṣe wá. يا إلهي فاعف فاعف عني يا يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني ربي إني قد علمت بالذي قد كان كان مني àbá yín sá بذنوبي àwọn yakisimu na ramota rọbíkà. نحن قسمنا نحن قسمنا. owó àwọn àfa owó tèmi ń kọ́. يا إلهي فاعف عني nánú kọ̀ sámúná إلهي ọ̀gánsá bàtà mi náà dùnìyà. alájí wa adékúnlé Allahu Akbar bámúlà mọ̀ṣíyá بإني owó tí قد mi علمت الذي قد كان táwọn مني àfa ń kọ́. بذنوبي àwọn àfa tí wọ́n wà وآسي ní kíni. لنفسي تهدني يا إلهي فاعف عني ربي إني Bàbá wa àgbà, Aláàjì wa, Kẹ́hìndé Àdìó, owó ń mowó ọpẹ́ wa. كان مني Allah بذنوبي táwọn àfa ń kọ́ sà ومعاصي ọlọ́run má jẹ́ ń إن gbọ́. نفسي تخرج من غارتني ee يا إلهي Àrẹ̀mú. فاعف عني àrẹ̀mú ti gbé bọ́ọ̀lù ayọ̀lẹ̀kọ ní. ولا تنسى الله أكبر. نصيبك من bàbá الدنيا wa ó lọ sọ́dọ̀ àwọn alájà wa mo fẹ́ gba owó ọpẹ́ ọba tó kà yín kéèyàn tí ò sọ yín ní rádaràda ọlọ́mọ fàbùrù ṣe yín nú ayé. ذنوبي ومعاصي gbogbo díẹ̀díẹ̀ nǹkan mẹ́ta ni ò rọrùn láti ṣe láyé. alákọ̀ọ́kọ́ kò rọrùn kéèyàn dé èèyàn láyé. Allah ẹlẹ́ẹ̀kejì kò rọrùn kéèyàn mọ èèyàn ńlá láyé. Allah ẹlẹ́ẹ̀kẹta wá ní pé kò rọrùn kéèyàn bí èèyàn láyé. la ilaha illallah níjọ́ tí wọ́n kà kéré àwọn kan sunkún pé owó yìí ti pọ̀ jù
ẹ wá wò ó tọ́lọ̀ fi lè kà yín máwọn tí ó lọ nígbà tí wọ́n kà di 3 million upward. Ó yẹ kẹ́ mọ̀ pé ó tó kéèyàn dúpẹ́ fọlọ́run. Allahu Akbar ìyá wa èmi ń kọ́ mà ọlọ́run ní jẹ́ ń ṣẹ̀yìn láíláí èmi ń kọ́ mà Allahu Akbar àrẹ̀mú ti já mi Allahu Akbar àrẹ̀mú ti já mi tán Allahu Akbar Allah yes Allahu Akbar owó eléyìí owó. Báláwo zádùn kọ́lílùn muflisun fi sídìkì àti ìdàbà bí káyà jẹ̀lílò. Allahu Akbar táwọn bá rò fẹ́ gbalagbà kí n gbà tọwọ́ ẹ̀. Allahu Akbar jẹ́ lọ sọ́dọ̀ àwọn alálàájà wa. Ọlọ́run àwọn Balógun's family mo bẹ lọ́n kọ́lọ̀ máa ṣàlékún èmi ń kọ́ àwọn àfa èmi ń kọ́ ikú ti tẹ̀ wọ́n ti bá omi ìyá náà fi gbókì aláàjì wa ṣàkàtún kẹrin bọ̀ Allahu Akbar Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run ló ní jó burú fún yín láéláé. Àmín. Àtẹnìkọ̀ọ̀kan wa náà. Àmín. A lọ sọ́dọ̀ àfáà wa àgbà. Tí wọ́n bá wa ṣe tamyizu bayna al-qadda wal-fidda. وقد أقتدي والطير في حكناتها Baba wa sa وقد أقتدي والطير في حكناتها. Bí èèyàn bá fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run tí ó bá pàdé àfáwà Sheikh Al-Hariri Ramallahu yatahu. yóò mọ̀ pé nǹkan tó nǹkan òun ló wá jẹ́ ń sọ pé Hariri fakihun lahum lámìrọ̀ taqafi amirul hujjaji wakurun. Ayakumullah. àfáwà Hariri Adamallahu yatahu. jẹ́ kan nínú alájà wa Basira Adébùnmi Ọládipúpọ̀. Hariri wọ́n bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín nípa iṣẹ́ tẹ́ fẹ́ lọ ṣe lọ́hùn. Bẹ́ẹ̀ bá tún dọ̀hún náà wọ́n tún máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ. Ọlọ́run wọlá títóbi Ọlọ́run. Bàbá wa Hariri Ọlọ́run máa fàbùrù ṣẹ́yìn láyé. والطير في حكناتها. Gbogbo ọjọ́ táyé bá ń jáyé rọ́kẹ̀sítọ́rì Ọlọ́run máa jò tọ́ sí yín. وقد أقتدي والطير في حكناتها. Gbogbo olófo pátá ló máa ń bínú ológo. ما شاء الله. Bẹ́ẹ̀ tí ń dìde tẹ́ ń lọ ìyá wọn kan ti dìde wọ́n ti ń bínú yín báyìí nítorí pé àwọn ò tiẹ̀ ṣe tán pọ́ fẹ́ déèyàn. Ṣẹ̀ wọn o torí pé fẹ́ déèyàn yẹn gangan náà ló ń bí wọn nú. والطير في حكناتها. Àpadà sábúrú àtàtúbọ̀tán bú ọlọ́mọdé tó sìn yín láyé. بمجرد الكيد الأوابد هيكلي. A ṣe lílá fi kan fún àfáwà Hariri. بمجرد الكيد Ọlọ́mọṣẹ́ ìdarí ọpẹ́ lílá fi Quraish. إلى فيه ليلة الشقاء Àwọn والصيف. alájà wa méjì kan wọlé. يا مرحبا Táwọn owó ọpẹ́. الذي أتم من جيهم وآمنوا من خوف آمين. Alájà wa Basira nínú àwọn tí wọ́n máa ń náwó ọpẹ́ dáadáa ni kò ní bàjẹ́ fún yín. Èmi ń kọ́ alájà sálámù sí mi ni. Alájà wa Hamdala Ọlọ́run ò ní jó bàjẹ́ fún yín láéláé. Ẹ ti dùn rí ẹ̀ ní pinyìnkìn. Alibarikola àti tóbi Ọlọ́run a fẹ́ gba owó ọpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ mọ̀ pé ìtí ó kilẹ̀ fèmí náà ní owó àdúrà. Allah. Ó dà ń pé mi náà ti ń yọkùn díẹ̀díẹ̀ sà.
tí wọ́n bá rìn nǹkan gidi jẹ wọ́n máa wá béèrè lọ́wọ́ ẹ̀ ó máa ń ṣe kinní kan ọlọ́run wọlá títóbi ọlọ́run ọ̀dọ̀ bàbá wa Hariri afuwan ya sheik Allahu akbar alájà wa débi pẹ̀lú owó ọpẹ́ èmi ń kọ́ what about me owó àdúrà ọlọ́run ò ní jó bàjẹ́ alibarikọ́lá títóbi ọlọ́run wala la ilaha illallah wala al-Qur'an al-azim arẹ̀mú la tanzur ilayya ọlọ́run ó bá wa ṣe adamallahu hayatakum wa ra'akum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين نبي الهدى يا رسول السلام ويا مرسلا رحمة للأنام عليك الصلاة عليك السلام وصحبك والتابعين الكرام نبي الهدى يا رسول السلام ويا مرسلا رحمة للأنام عليك صلاة عليك سلام وصحبك وتابعين الكرام بسم الله لقد ياكل إلافي صلوا على النبي الكريم صلى الله عليه وسلم olóríire tí ń bẹ láàyè ẹ jẹ́ ká yọ̀ǹbọ̀ ànábì wa Muhammad صلى الله عليه وسلم àwa tí a tún fẹ́ lékún ní oríire ẹ jẹ́ ká yọ̀ǹbọ̀ ànábì lẹ́ẹ̀kan sí صلى الله عليه وسلم níjókòó ọpẹ́ àti ti ìdùnnú tá a jókòó yìí èyí tí ó dáa náà ni wípé lẹ́yìn ìgbà tá a ti ṣàṣàlátù fún ànábì ká gbó kọ́ ọlọ́run tó bí pé Allahu Akbar الله أكبر bá a ti jókòó láyé yìí bẹ́ẹ̀ làwọn kan jókòó míì báwa ti ń palẹ̀ mọ́ pé à ń múra hajj ẹlòmíì ò tí ì bá débi kankan tọ́lọ́run ti já nítàn mọ́ الله ó dà láàárọ̀ yìí náà ni ìkan lára àwọn jọmọ́ mi ní Amẹ́ríkà wọ́n á pè mí pé bàbá mo ti dé sí Nàìjíríà à ń palẹ̀ mọ́ hajj bá ní àwọn olè ń bá lọ ó náà bá ẹsẹ̀ mọ́ béèrè àní mo ti kó sọ́wọ́ لا إله إلا الله ó wá látòdìdí Amẹ́ríkà ó sì ń palẹ̀ mọ́ hajj wọ́n á fẹ́ gba Èkó lọ wọ́n á kó sọ́wọ́ الله wọ́n á san 4 million naira wọ́n á ní kò sí ọgbọ́n kankan tí wọ́n dá sí bàbá ẹ ṣáà bá mi wá slọ́ọ̀tì mo ní slọ́ọ̀tì sí tán ẹ mọ̀ wípé òun ò tiẹ̀ bá débi kankan tí wọ́n ti já ń tàn mọ́ الله أكبر àwọn kan wà mẹ́ tó jẹ́ pé kódà àti ẹ̀ tí wọnú ọdún yìí tọ́lọ́run ti já ń tàn mọ́ الله àbí ẹni tó ti ń dáwọ́ hajj jọ ọlọ́run wá gbé àìsàn dé lórí ọmọ ọlọ́run gbé wàhálà dé nínú ilé rẹ̀ kò ní ráyè ta hajj mọ́ gbogbo alápapọ̀ ẹ jẹ́ á sọ pé Allahu Akbar الله أكبر oríire tí olúwa ti wá fi ṣọ̀gángan wa yìí oríire náà bá wa kalẹ̀ آمين látòní lọ àti di alhaj ọlọ́run ní yòókù náà kò ní orúkọ آمين látòní lọ àlọ́tún lọ ní òmò jẹ́ آمين láti òní lọ ọlọ́run ó yọ́nú sí wa آمين yóò tẹ́wọ́ gba iṣẹ́ wa آمين mo kí bàbá mi àgbà níkàlẹ̀ أدام الله أيامه amir alhaj أمير الحج مولانا سقفي bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀lé àwọn míì lọ ṣe hajj yóò rí àwọn èèyàn kówó fún àmọ́ kò ní ráfà tẹ̀lé أمير الحج مولانا سقفي ó wá wá tá à ń tẹ̀lé kiblatain tá à ń bá wọn rìnrìn àjò mo kí wa kú oríire أمير الحج مولانا سقفي nítorí wípé ẹni tá à ń wá lọ tá a bá dá a mọ̀ láàní fi ṣìnà o الله tá a bá dá a mọ̀ á ṣìnà o á ti kọjá lẹ́gbẹ̀ẹ́ àti nígbà pa ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ الله ojúlówó iṣẹ́ hajj ẹlòmíì ó ti pàdánù rẹ̀ nítorí wípé kò rí èèyàn júwe rẹ̀ fún الله àmọ́ àwa tá à ń lọ pẹ̀lú kiblatain bàbá wa Sàkọ́fí wọ́n mọ̀ tọ́ wa sọ́nà. أمير
أمير الحج مولانا ثقفي. bàbá tẹ̀ ń wo nkálẹ̀ yìí ọ̀tọ̀ ni kéèyàn kéwú ọ̀tọ̀ wá ni kéèyàn tún wá ké ìrírí ayé. ما شاء الله عليه. gbogbo àwọn tí wọ́n bá wa rìnrìn àjò ní inú Ramadan tó lọ yìí ni wọ́n lè jẹ́rìí sọ́wọ́ tá à ń sọ yìí Ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ tí ó bá umrah ẹlòmíì jẹ́ tí bàbá sì bá yanjú. الله. ẹlòmíì ó gbé bínú wá umrah ni bàbá ló bá sọ ọ́ kalẹ̀ ẹlòmíì gbé kéèta ìbínú ó gbé wá bẹ̀ bàbá ló sọ ọ́ kalẹ̀. أدام الله دولتكم بخير. ẹlòmíì wá gbé wá gbé mo ti mọ̀ ọ́n mo ti kà á lórí Google èmi náà ti ṣe research fúnra mi mọ́ gbọ́kànlé ní tó mọ̀ nítorí wípé ẹnìkan ò ní mọ̀ tán. أدام الله دولتكم بخير. alekun dáadáa Ọlọ́run bá a ṣe fún bàbá wa. آمين. àwọn ni Amirul Hajj ما شاء الله عليه. Qiblatain International Travels and Tour tilé toko Allah. yálà Abuja ni yálà Èkó ni Canada. yálà Canada ni gbogbo bí tá a bá ti connect mọ́ Qiblatain bàbá yìí ni wọ́n ń jẹ́ olórí wa àwọn ẹlòmíì wọ́n rí owó ṣe business ṣùgbọ́n wọn ò rí àfà Allahu Akbar. èyí tí Qiblatain fi yàtọ̀ nìyẹn gbogbo àwọn alága wa gbé lápapọ̀ ni mo kí o Ọlọ́run kó bá mi kí n jù báyìí lọ Àmín. ẹni àpọ́nlé ní aṣọ àpọ́nlé Olúwa ò ní fàyà Àmín. gbogbo àwọn olóríire tá n palẹ̀ mọ́ hajj lọ́dún yìí Ọlọ́run ò ní sọ oríire dorí ibú mọ́ wa lọ́wọ́ Àmín. ẹ dákun ṣe àmì dáadáa Àmín. ẹgbẹ́ wọn palẹ̀ mọ́ lọ́dún tó ń bọ̀ Ọlọ́run ṣe rọrùn fún Àmín. آمين يا الله. ọ̀rọ̀ mi ò ní pọ̀ tí ó mọ jẹ́ wáàsí àti ẹ̀kọ́ torí ibi tá à ń lọ yìí a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ nípa bẹ̀ tá a bá ní ẹ̀kọ́ nípa bẹ̀ yóò kàn dàbí ìgbà téèyàn lọ fún tọ́ọ̀ ni téèyàn lọ ṣe fàájì ní Dubai ما شاء àbó الله. lọ ṣe fàájì ní California àbó lọ ṣe ní Canada àbó lọ ṣe ní Portugal àmọ́ tó o bá ti gbọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ kó o mú dání Ọlọ́run wàá sọ di ìjọsìn fún ọ. الله. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. nínú Suratul Baqarah وإذ جعلنا بيت مثابة للناس afa ìlàjú rẹ̀ dáadáa wa izija alina libeita وإذ جعلنا البيت مثابة للناس وأمنا Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ń palẹ̀ mọ́ hajj جعلنا البيت ó lè mi ni mo sọ haram جعلنا البيت مثابة èyí للناس. tí ń bẹ ní ìlú Mẹ́kà الله. haram méjìlá ní haram kan bẹ ní Madina haram kan bẹ ní Mẹ́kà tá a bá ń bẹ ní hòtẹ́ẹ̀lì wa ní Madina tí wọ́n bá ní à ń lọ sí haram ìtumọ̀ rẹ̀ ni wípé à ń lọ kàràkàrà sàárẹ̀ ànábì wa Muhammad صلى الله عليه à ń lọ وسلم. inú mọ́sálásí ànábì صلى الله عليه gbogbo وسلم. ilẹ̀ yẹn pátá haram ni الله. tá a bá wà ní hòtẹ́ẹ̀lì wa ní Mẹ́kà tí wọ́n bá sọ pé à ń lọ sí haram ìtumọ̀ rẹ̀ ni wípé à ń lọ Kaaba الله. Ọlọ́run ní ilé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ni mo gbé e kalẹ̀ جعلنا البيت مثابة للناس وأمنا. ó lè bá a mọ jẹ́bi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí الله. àwọn àfa wa ní èyí tí rí tá a mọ̀ ṣẹ́rí padà síbẹ̀ ọ wá ní nítorí wípé ẹ lè mórí bọ́ kò bí ẹ̀ṣẹ̀ الله. ẹ mọ̀ ṣe Ọlọ́run tẹ́ ẹ bá ti wá ń ṣe Ọlọ́run nínú ibi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí tọ́lọ́wọ́ ó mọ̀ tijú bẹ̀ mọ́ yín lára tí ó mọ̀ forí ẹ̀ṣẹ̀ jìn níbẹ̀ الله. ẹ mọ̀ lógun ẹ mọ̀ lọ́tà ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ ó mọ̀ bínú ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ náà ó mọ̀ bínú وأمنا. kódà wọ́n mọ̀ bínú ọmọ rẹ wọ́n mọ̀ bínú ọkọ rẹ wọ́n mọ̀ bínú aya rẹ tó o bá wá ṣẹ́rí padà lọ sílé yẹn wípé Ọlọ́run mo fi Kàábà mo fi bì ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá dárí sọ mí kí tiẹ̀ fọ́ yóò sì mọ̀ fọ́ الله. Ọlọ́run ni mo gbélé yẹn kalẹ̀ níbi tẹ́ ẹ mọ̀ ṣẹ́rí padà sí nígbà tí nǹkan bá dáyà já yín tí nǹkan bá kà yín láyà àwọn olóṣèlú ẹlòmíì kan máa ṣépè fún wọn ni èpè kankan ò lè rán ẹlòmíì الله. nítorí wípé wọ́n ti gbọ́n pa tọ́ba ti fẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run báyìí wọ́n ti mọ ibi tí wọ́n lọ ẹ̀yin kan ṣépè ní Kàábà ní ọmọdé padà fún yín الله. ó tún wá ní iye àmọ́ èèyàn tí wọ́n rán وأمنا. ó tún wá ní iye àmọ́ èèyàn tí ń sunkún wípé èmi náà ó fojú kan Kàábà látara yín الله. Ọlọ́run wa ni àṣẹ ìmọ̀ àwọn gbogbo eléyìí hàn ìwà jẹ wọ́n yà
tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lè pé ń ṣe ẹni ó yẹ kí pèsè ìrànwọ́ látijọ́ yìí. Allah. ọlọ́ni ẹ mọ̀ ṣe mí o ẹ mọ̀ nídìí ìrànlọ́wọ́ mi àmọ́ nínú ibi tẹ́ ẹ sáré lọ tí ó gbà yín èmi ọlọ́run ní gbà yín ò kì í ṣe bẹ́ẹ̀ gángan o òun náà ní Kaaba wà amúnán táyà yín bá ń já ẹ lọ sí Kaaba tẹ́ ẹ bá débẹ̀ ìwọ gan ó sì mọ fíìlì ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ọkàn rẹ ti balẹ̀. Wattakizu min maqami Ibrahima musalla. ọlọ́run tẹ bá wá tàwáàfù tán lẹ́ẹ̀méje. Wattakizu min maqami Ibrahima musalla. ó ní kẹ́ ẹ yan náfìlà méjì náfìlà araka méjì ní ààyè mọ̀kọ́ọ̀mù Ibrahima ààyè yìí ànábì Ibrahima ló yan náfìlà ń bẹ̀. Alayhi salatu wassalam. tá a bá dé Mọ́kà gbìyànjú ó yan náfìlà níbẹ̀ àwọn kan súnmọ́ pẹ́kípẹ́kí àwọn kan ò ní ẹ̀gbọ́n èmi ò lè nira mi lára ẹ jẹ́ mọ́ wòlò kan báyìí àmọ́ tọ́lọ́ ń bá ní o láǹfààní àti súnmọ́ bẹ́ẹ̀ kó yan náfìlà araka méjì. Masha Allah alayhi. lẹ́yìn tàwáàfù wá sọ fún Ọlọ́run wípé wọ́lá Ibrahima tó dáṣẹ̀ tẹ́bí tó kọ rẹ̀ ò sì parí àti àrọ́mọdọ́mọ rẹ̀ má jẹ́ kó kọ̀ mí parẹ́. Àmín. wá sọ fún Ọlọ́run ọlá tó fẹ́ ó dá mi lójú pé kò ní ìṣòro ṣe fún ọba ni torí oore kan òṣòro ṣe fọ́lọ̀ látàná. Allah. wá ní lórí tiẹ̀ kó ṣòro. wọ́n tẹ́ bá débẹ̀ tẹ́yẹn náà fìlà rákà méjì ẹ̀hẹ́. Wa'idna ila Ibrahima wa Ismaila. ọlọ́run ni mo bá Ibrahim àti Ismaila sọ̀rọ̀. Anta ira baiti lit-ta'ifin. ọlọ́run ẹ fọ ilé mi mọ́ o ẹ fọ Mọ́kà mọ́ ẹ fọ Kàábà mọ́. Allah. ọlọ́run wá ní àwọn mẹ́ta ní kẹ́ ẹ fọ ọmọ fún ibi tí mo ń lọ nu. Lit-ta'ifin. Kàábà ti wà ní haramu Mọ́kà tó ń jẹ́ haramul makiyu. Masha Allah. nǹkan mẹ́ta la gbọ́dọ̀ gbájúmọ́ ń bẹ̀. àkọ́kọ́ lìtọ́ ìfínà tàwáàfù la wá ṣe ń bẹ̀. Lit-ta'ifin. ẹlẹ́yìn ni mo tàwáàfù lánàá mi ò lè tàwáàfù lónìí. dákunjọ ṣé ó wá wòran ní Mọ́kà ni. ilé tí wọ́n Lit-ta'ifin. ń gbá gbogbo ìgbà tí wọ́n ń gbá gbogbo ìgbà tí wọ́n ń tún ṣe nítorí ẹ̀yin tẹ́ tàwáàfù náà ni. Lit-ta'ifin. Ọlọ́run ní a gbé ilé yẹn kalẹ̀ nítorí àwọn tí wọ́n mọ tàwáàfù ẹni àkọ́kọ́ nù. Wal-akifin. àtàwọn tí wọ́n fẹ́ sùn sí inú ilé Olúwa. Allah. tẹ́ ẹ bá débẹ̀ àwọn Haúsá ni wọ́n máa ń ṣe kíní yẹn jù. Haúsá tó bá ti dé Mọ́kà báyìí kò ní sùn hòtẹ́ẹ̀lì mọ́. àwọn Yorùbá kan náà máa ń ṣe o tó jẹ́ pé aago 12 báyìí yóò lọ sùn sínú Mọ́kà ni tó bá lọ sùn sínú Káàbà ẹlòmíì kò ní ṣe àdúrà kankan àmọ́ ohun tí ń sùn bẹ̀ gan ó lọ́lá ju àmọye ìjọsìn tó ń ṣe ń bomi lọ. Allah. pé kó kàn ṣe itikaf kó kó ara jọ sínú ilé yẹn ẹlòmíì ara rẹ̀ ò ní balẹ̀ nínú haramul maki àwa nù Káàbà àwa nù mọ́sálásí ara ó dẹ̀ mọ́ ní. Allah. yóò máa ń fẹ́ lọ pàdé yẹn kan lóòtẹ́ẹ̀lì yóò wá sọ hajj yóò wá sọ di àyè connection ẹnìkan tuntun dúró tèmi lóòtẹ́ẹ̀lì alájì mi kan bọ̀dá mi kan àǹtí mi kan dákun ṣe o wá pàdé yẹn bẹ́ẹ̀ ni àbò wá pàdé Ọlọ́run. Wal-akifin. ẹnì kejì tọ́lọ́ ń bá sọ̀rọ̀ nìyẹn Suratul Baqara ni mò ń kà fún wa yìí Masha Allah. ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni Masha Allah. Ọlọ́run ni agbélẹ̀ fún tàwáàfù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwa gbélẹ̀ fún ìkó ara dúró síbẹ̀ ló fi jẹ́ pé táwọn yẹn bá sùn síbẹ̀ wọn kì í lé wọn àwọn yẹn pọ̀ dára tí wọ́n sùn síbẹ̀ ó lẹ̀ lómi kò ní nǹkan méjì tí ń ṣe akàngbẹ́kọ̀ àdìsíwájú yóò máa kà ń bẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìjọsìn tó jẹ́ ti jàmáà tán kò sí ní tó bú bí kò sọ pé èmi náà lọ mọ́sálásí mo tiẹ̀ fẹ́ lọ sunkún sọ́lọ̀ lọ́rùn Allah. mo fẹ́ kọ́ lọ́mọ yìí pé mo nídìí nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣẹ́ẹ́rì àwọn Yorùbá wọ́n ní Ọlọ́run rà níyàn mi kò délé alámọ̀lá o Ọ̀sán tó fẹ́ ní Kaimada. ó délé alámọ̀lá wọn ní kílẹ̀ fẹ́ jẹ òwa lọ́lọ́run rà níyàn mi ó pẹ́ ń bẹ̀ bí ó sì pa okùn Masha Allah alayhi. ìtò bá fẹ́ jẹ ó sọ ni pé ẹ fún mi lókèlè méjì Tọ́. ẹ fi ògúnfe sí ẹ fi pọ̀nmọ́ sí ẹ Masha fi ẹja Allah. sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run o ó sọ ohun tó o bá fẹ́ fún Ọlọ́run ni tó o bá sọ fún gbogbo ohun tó bá gbé wá yóò lérò kó tẹ Ọlọ́run ni. Allah. wàrúkà ìsújú Sujud. Waruk'i sujud. ẹnì kẹta tá a gbé ilé yẹn kalẹ̀ fún òun ni àwọn tí wọ́n fẹ́ sin lọ́hùn Allah. ẹ̀fọ́ kọ́tọ̀ lẹ́ni tó lọ sùn ẹni tó ń sùn náà yóò gbàládà o tó ń sùn síbẹ̀ pé mo kàn fẹ́ mọ jàlùbáìkà atẹ́gùn bẹ̀ ni yòókù náà lómi lè kú òní hòtẹ́ẹ̀lì láago 12 tí ó kàn délé lọ bẹ̀ pé èkàn jí lọ sùn díẹ̀ tí ó máa bọ̀ bí aago 3 ọ̀sán ó kàn lọ sùn lásán yóò sì gbàládà ọlọ́run tó wà náà ọ̀kan tó wà ń bẹ̀ wúkáyì tí wọ́n bá ṣe ń wù bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fún yín kalẹ̀ ẹlòmíì ó kó náfìlà dání lé ni yóò máa yan náfìlà Yóò dì mú. mo rántí ọdún tí mo kọ́kọ́ lọ Mọ́kà ó yí tó bí abẹ́ ọdún 5 sẹ́yìn Masha Allah. bọ́lọ̀ ń fẹ́ mo wá ń yan náfìlà kan nínú rọ́ọ̀dọ̀ níbi sàárẹ̀ ànábì
bàbá kan bá mi pé kíf ó tó mo lọ sí èrè ni èmi tí mo kó problem wọ́n láti Nàìjíríà. Nàìjíríà lèmi ti wà. àlọ́ máa yanjú ẹ̀ ń yà yín. tó. bàbá ti yanjú ẹ̀ bí nógo èrè àmì olóbi kankan mọ́. wọ́n á ní ó ti tó kí ló ń jẹ́ ó tó. ó ti tó bò. wọ́n á kú lẹ́gbẹ̀ẹ́ mi kí n gba ọ lẹ́sẹ̀ dànù. ẹlòmíì ọ̀lẹ ni yóò abẹ́ sọ́dọ̀ ọ̀lẹ. ó lè ní àdúrà tẹ́ ṣe ti tó ẹ mọ̀ yàn náà fìlà púpọ̀ ju ẹ mọ̀ ṣe ra yín léṣe ẹni Ọlọ́run fẹ́ràn jùlọ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì gẹ̀ tún yàn náà fìlà débi kẹsẹ̀ rẹ̀ sì wù. tọ́lọ́run sọ pé mo ti forí jì mo ti kẹ́ ẹ mo ti ṣàánú rẹ̀ ìwọ tọ́lọ́run ò tí ì fi hàn bí òun ti kẹ́ tó tún wá yàn náà fìlà súkẹ́ wá yàn náà fìlà méjì ó tiẹ̀ ti rẹ̀ mí gan-an báwo kò fẹ́ gbádùn Dubai wà nílẹ̀. Allah. àmọ́ o fẹ́ ṣiṣẹ́ Mọ́kà ni wọ́n ti ń ṣiṣẹ́. ó ṣiṣẹ́ tààrà. ó ṣiṣẹ́ tààrà. nígbà tí mo lọ Dubai táwọn kan dé bàbá aníṣẹ́ wá sí kan fún mi mo ní ẹ mọ́ bínú mo wá jẹ fàájì ayé mi ni. tó. à ń gbádùn yín kò yọ mílíkì ẹ padà wá lò wá pa ẹ jẹ́ mi náà gbádùn ara mi díẹ̀ n bá lọ sórí omi mo gbọ́ ẹṣin mo padà wá lé mo ní ẹ̀. kúlọ̀ aláwọ̀ sì dàbí ṣàwámà. tá a bá wá dé Mọ́kà á lọ ṣiṣẹ́ nìyẹn. Masha Allah ali. àwọn mẹ́ta yìí ni Ọlọ́run gbé ilé yẹn kalẹ̀ fún. mo wá fẹ́ sọ̀rọ̀ nípa at-tawaf tí bá ní kí n sọ̀rọ̀ nípa hajj ó kún ẹnìkan ò lè sọ tán bàbá wa amirul hajj. adamallahu ayyamahu. wọ́n tún kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ tábàdọ̀hún àmọ́ tawaf òun ni mo jẹ́ tọ́pìkì mi tòní. tawaful kudumi. Ọlọ́run gbé tawaf kalẹ̀ nígbè kalẹ̀ wípé kí àwa mùsùlùmí ká mọ tawaf láti lè máa fi rántí Ọlọ́run kì í ṣe wípé a fi ń bọ òkúta o àmọ́ láti fi rántí Ọlọ́run nítorí wípé àwọn kinní kan ń bẹ táwọn ẹni eré bá ti dá a kalẹ̀ yóò di súnà lẹ́yìn wọn. Ànábì Ibrahim àtọmọ rẹ̀ àwọn làkàánú tàn wípé wọ́n tàwáàfù ìtàn tó wá jẹ́ kó yé wa wípé tàwáàfù bẹ̀rẹ̀ lórí wọn ó bẹ̀rẹ̀ látòrí Ànábì Ádámù alayhi salatu wassalam. àwọn àfáà tó wá jẹ́ kó yé wa wípé kódà nígbà tádámọ̀ tàwáàfù tán tó wá ní mo ti tàwáàfù lé Olúwa àwọn màláíkà ní gbẹnu sọ́hùn àwa ti tàwáàfù síwájú rẹ̀ ní 1000 years kó tó délé ayé. Allah. ìtàn tó wá jẹ́ kó yé wa wípé orí àwọn màláíkà kọ́ ni tàwáàfù ti bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀dá kan tá a fojú rí. Allah. àwa rí wípé tàwáàfù ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ Ọlọ́run gbé e kalẹ̀ kó lè bá a lè jẹ́ àmì láti máa fi rántí Ọlọ́run. Allah. Ọlọ́run wa ní àtàwáàfù lẹ́ẹ̀méje why 7 tàwáàfù èyí tí tó jẹ́ pé ẹ̀ẹ̀méje là ń tàwáàfù èyí tí ò jẹ́ ẹ̀ẹ̀mẹ́jọ èyí tí ò jẹ́ ẹ̀ẹ̀mẹ́sàn ṣe rí Ọlọ́run ó ní àwọn òǹkà nínú àwọn òǹkà rẹ̀ ó tún wá láṣìírí nínú wọn. Allah. àwọn òǹkà kan bẹ àṣírí Ọlọ́run bẹ nínú wọn ní 7 nínú wọn ní 11 nínú wọn ní 40 ẹ̀yìn pé tí a bá pé 40 years àwọn olóyìnbó sọ pé a fool at 40 is a fool forever. 40 yẹn ó ní ìtumọ̀ gan ó dẹ̀ pàtàkì gan nínú wọn ní 33 ó dàbí kálukú wà ń dáadáa ẹ̀rí pé ńgbà tá nàbí Musa alayhi salatu wassalam ńgbà tí ó wọ kálíwà fún 40 days bàbá wa sàkọ́fì ni wọ́n kọ́ wa. adamallahu ayyamahu. àwa wò pé ètí títà wà fún jẹ́ méje àwa rí i pé sánmọ̀ méje ilẹ̀ méje ọjọ́ méje planẹ̀tì tí ń bẹ mélòó ni méje àwa rí i pé ètí tọ́lọ̀ sọ pé méje kódà Ọlọ́run sọ súrà kan ní ìyá gbogbo àwọn alukurani ìyá gbogbo súrà tó wà ní alukurani súrà náà wá jẹ́ súratul Fatiha ayé àrédé mélòó bàbá sà méje ó tún wá jẹ́ sábúà mọ̀sáni ó dá kí lọ́lọ́run gbà lérò nu méje yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwọn àfáà wa ní kìbọn náà ti sọ fún yín tẹ́lẹ̀ pé òun nímọ̀ jù yín lọ ẹlẹ́gbà nínú tẹ́ ẹ fi gbà pé ó nímọ̀ jù yín lọ náà nù. Allah. méje yẹn Ọlọ́run nìkan ló máa ṣírí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Masha Allah ali. mọ́ di tàwáàfù kù sí 6 mọ́ sọ tàwáàfù di 8 níbi tẹ́lẹ̀ mi ti ń ya fídíò tàwáàfù rẹ ti pé 9 kò sí mọ́ ìyá sílífà ẹ̀rí mi bí à ń tàwáàfù rẹ o tàwáàfù wa di 9 concentrate lórí òǹkà yẹn. Masha Allah ali. Ọlọ́run ló máa ṣírí tó fi pamọ́ sára méje tó fi ní méje ní kẹ́ ẹ ṣe. má wàá jọra rẹ lójú kó wá ní àfáà egungun ń bẹ bàbá wa Àlàmírù ẹ dákun ẹ fún mi níyànda ẹ jẹ́ ìṣe 13. ó ń ṣe ẹ̀sìn nìyẹn o. wọ́n gbọ́ ó ń ṣe ẹ̀sìn méje tọ́lọ́run fi síyẹn náà ni ká fi mọ kódà àwọn àfáà jẹ́ kó yẹ wáyé pé tá a bá wá ṣe èméjì lórí tàwáàfù wa wípé ṣé méje ni ṣé 8 ni ṣé 9 ni ṣé 10 ni wọ́n ní ká padà sí òǹkà tó bá kéré jùlọ
nítorí wípé ìyẹn ni ó fẹ́ẹ́ kún jùlọ wípé yóò fi pé wọ́n ní tó bá jẹ́ wípé òǹkà tó kéré jùlọ ta padà sí yẹn a jẹ́ wípé a sì mú a jẹ́ pé ẹyọ̀kan tó jẹ́ tó lé yẹn ọlọ́run ti mọ̀ wípé mo mójú kò fún yín nù. Allah. àmọ́ kò mọ̀ dáhùn tó pé méje àti mẹ́fà kọ́ tó bá tiẹ̀ jẹ́ mẹ́fà náà ọlọ́run ti rá ní ẹ̀jà rí ó wá kó lé ọlọ́run lọ́wọ́ ọlọ́pàá Yorùbá a máa ń sọ ọlọ́run lẹ́nu ọlọ́run òróró ló fẹ́ nìkan lójú ó wọ lápá ó wọ lẹ́sẹ̀ ó tún wá sọ́dà buké ó tún wá fọ́ létí òróró báwọn owó tó bá lọ tíráyọ̀ ọlọ́run tọ́lọ́run bá fara hàn ọ́ tó bá ń gbọ́ you no see finish ó dà kéèyàn ríyàn finish tó bá rọ́lọ́run finish ó burú o. Allah. tàwáàfù méje ni àṣírí tí ń bẹ lábẹ́ méje yẹn Allahu wa rasuluhu a'lam àwọn nìkan ni wọ́n mọ ìdí tó fi jẹ́ méje. Masha Allah. àǹfà tí bá ń tu ìfìlà ákáyì rẹ̀ tu ni a gbọ́dọ̀ lékún a gbọ́dọ̀ dínkù. Asani. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí àwọn àǹfà wa jẹ́ kó yé wa pé a wá ní 7 types of tawaf. àwọn àǹfà kan ní 4 àwọn àǹfà ní rárá o ìmọ̀ ti jù báwọn lọ ìran tawaf méje la ní. Allah. àwọn kà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan tọ̀wáàfù àkọ́kọ́ tọ̀wáàfù ní ká gbórí ilé Olúwa lẹ́ẹ̀méje a tún wá ní ìran tọ̀wáàfù méje. Tawaful kudumi. Tọ̀wáàfù kudum ìyẹn ni tọ̀wáàfù pé a ti wọ̀lú tọ̀wáàfù pé a ti dé o. àwọn olówó kan bẹ tó jẹ́ wípé wọn kì í sábà fẹ́ ṣe umra nítorí pé wọ́n ti ń ṣe hajj lọ́dọọdún wọ́n wá dé sí àsìkò hajj gangan irú àwọn ènìyàn má fi torí wípé o ò ṣe umura kó má wà lọ tàwáàfù lọ ṣe tàwáàfù lè kùdú pé olúwa mo ti dé o ẹ̀ẹ̀méje là á ṣe. tàwáàfù ẹlẹ́ẹ̀kejì. Tawaful ifadọ. tàwáàfù ìfàdọ̀ òun ni tàwáàfù tá a máa ń ṣe nígbà tá a bá parí hajj tán ní ọjọ́ tí wọ́n bá pa ẹran tí ń ṣe ọjọ́ ọdún òun là á ṣe tọ̀wáfù ìfádọ̀ yìí ṣe rí níbẹ̀ yẹn mo fẹ́ sáré yà sọ́dọ̀ àwa obìnrin tọ̀wáfù dà gẹ́gẹ́ bí ìrun ni o ohun tí ó ba ìrun jẹ́ òun ni ẹ̀gbin kékeré àti ẹ̀gbin ńlá. Masha Allah. bẹ́ẹ̀ náà lẹ̀gbin kékeré àti ẹ̀gbin ńlá bà tọ̀wáfù jẹ́ àfi ẹ̀gbin kan ṣoṣo èyí tí ń ṣe ìso ẹni tí ń ṣe tọ̀wáfù lọ́wọ́ àwọn àfáà ṣe ìyapa ẹni lórí pé tó bá busó lórí tàwáàfù ṣé kí ó já tàwáàfù kó lọ bẹ̀rẹ̀ míì ni àbí kó kọ̀ntínú àwọn àfáà wa ní kò sí ní tó burú bì yẹn kó mọ báyẹn lọ. àmọ́ ẹni tó fẹ́ ṣe tàwáàfù ó ti wá dé òtẹ́ẹ̀lì ẹ̀ ó ti wẹ̀ ó wẹ̀ tán ló bá tọ̀ irú ẹni yẹn yóò ṣe àlùàlá nítorí pé ẹ̀gbin ń bẹ lára ẹ̀. Masha Allah. tí ó bá ṣe àlùàlá yẹn ní òtẹ́ẹ̀lì tó bá dé Mọ́kà táwọn yòókù ẹ bá ti bẹ̀rẹ̀ tàwáàfù kó ní ẹ dákun ẹ fún mi yànda ẹ jẹ́ ń ṣe àlùàlá. Masha Allah. téèyàn bá yàgbẹ́ kó ṣe àlùàlá but à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn àfa ò fi ẹnu kò lórí iṣó ipe iṣó bàjẹ́ ẹ̀yin obìnrin tẹ́ bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàwáàfù ò tọ́ fóbìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àfa òun fẹ́ sábà sọ̀rọ̀ nípa ẹ̀ obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ a fún un ní yànda kó yànda tọ̀wáfù kùdùm ó lè dé níjọ́ Monday kò dẹ̀ tí ì láǹfààní àti tọ̀wáfù tó bá jẹ́ pé jọ́ Wednesday ni ẹ̀jẹ̀ rẹ̀ tó stop kó lọ ṣe tọ̀wáfù rẹ̀ níjọ́ yẹn. Allah. ìyapa ẹnu wá ṣẹlẹ̀ lórí tọ̀wáfù ìfádọ̀ tó jẹ́ wípé orígun kan ni lórí nínú orígun hajj á gbé ìram nínú orígun hajj ni a wà ní àràfá a wà Mínà lẹ́yìn náà tọ̀wáfù lè ìfàdọ̀ ó wá ní obìnrin tó ń ṣe nǹkan oṣù níjọ́ tọ̀wáfù lè ìfàdọ̀ yẹn níjọ́ tó yẹ kó ṣe tọ̀wáfù yẹn báwo ni kó ti ṣe àwọn àfáà wa jẹ́ kó yé wa wípé èyíkéyìí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá ní assurance wípé ẹ̀jẹ̀ yẹn ó stop ní ọjọ́ kejì kó má kánjú ṣe tọ̀wáfù ní ọjọ́ ọdún kó sọ tọ̀wáfù lè ìfàdọ̀ rẹ̀ kó sọ di ọjọ́ kejì ọdún àbí ọjọ́ kẹta ọdún àbí ọjọ́ kẹrin ọdún. àwọn á ní tó bá jẹ́ pé ẹ̀rù ń ba obìnrin yẹn wípé òun lè má rí tọ̀wáfù ìfádọ̀ yẹn ṣe mọ́ nítorí wípé àwọn alálàájì mi wà tí wọ́n bá kóyàn lọ báyẹn lẹ́yìn ọjọ́ kẹta ọdún àbẹ́jọ́ kẹrin ọdún báyẹn ó di Mọ̀dínà nìyẹn àwọn àǹfààní ló ń dà condition yẹn ó lè ṣe tọ̀wáfù yẹn àmọ́ tí o bá sí ní condition báyẹn
ẹ má jẹ́ kí a mọ tàwáfù lásìkò tí ẹ̀jẹ̀ bá ń bẹ ní ara wa irú eléyìí wá ṣẹlẹ̀ sí ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha. ó wá ń sunkún Aisha wá ń sunkún pé èyí ti rí irú ẹ̀jẹ̀ sọ lẹ́nu wọlé léyìí àsìkò tó yẹ kó wà léyìí àsìkò tí mo wá tàwáfù àsìkò tí mo wá bí Ọlọ́run Ànábì ni mo bù wọ́n sì ṣẹ́bìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ́ mọ́ sábà ṣẹ́bìlẹ̀ píríọ̀dì olùsí píríọ̀dì lásìkò tó yẹ kó wà rè tẹ̀tọ́ àwọn bá lé wa àsìkò tí kìíní bá ń gùn wọ́n ti píríọ̀dì bá wa báyìí yóò gbé píríọ̀dì ṣe pé àtẹni tó ń ṣe gan àbí kò fẹ́ da fẹ́ méjèèjì ṣé àsìkò tó yẹ kó wà rè píríọ̀dì yẹn kò tí ẹ mọ náà ẹ má gbé ṣe pé ntọ́lọ̀ ń dá sí ara obìnrin ni fitrata Allahi àdámọ́ Ọlọ́run ni ẹ má gbé ṣe pé ẹlẹ́bí àmọ́ gbé píríọ̀dì ẹ̀ ṣe pé mo fẹ́ tàwáfù lé Olúwa mi ò wá rí tàwáfù Ànábì Aisha mọ́ sunkún Ọlọ́run ló dá bẹ́ẹ̀ gbogbo tí alálàájì bá ń ṣe pátá ni kò ṣe lẹ́yìn tàwáfù nìkan tó wá rí tàwáfù tó ò ṣe yẹn náà Ọlọ́run ó mọ ọkọ àdìpẹ̀lẹ́ ládàá rẹ̀ lẹ̀ fún ọ. Allahu akbar. ìwé àwọn àtàwọn sunkún pé àrí tàwáfù ṣe ẹ bá kàn ní ẹ ṣáà mọ̀ ṣe ogun ẹ lọ Ọlọ́run ò fẹ́ gbin o inna Allaha tayyibun Ọlọ́run ọba tó mọ́ ni wala yaqbalu illa tayyiban. kò sì ní gba kínní kàfin tó bá mọ́. tàwáfù ẹlẹ́ẹ̀kẹta. Tawaful wada'i. tàwáfù send off tá a bá ti fẹ́ kú òní Mẹ́kà a máa ń ṣe tàwáfù wàdà. Masha àwọn Allah. tábà ní bẹ́ẹ̀ àbí nǹkan tá a lè fi nóòtì ẹ̀ dáhùn a lè mọ nóòtì ẹ̀ dáhùn. tàwáfù kùdùm yẹn most of the time ní mọ́ sábà ṣẹlẹ̀ fáwọn tó dà ní hajj nìkan but àwa tó bá yẹ pé irú àwa kìbìlátẹ́yìn nísìn àwa fẹ́ lọ ṣe hajj tàmọ́tò ẹ̀ tá a bá ti dé Mẹ́kà direct àwa ń lọ fún tọ̀wáfù umra ni. Masha Allah alayhi. tọ̀wáfù umra làwa ń lọ fún direct. but tó bá yẹ pé àwọn míì ni tí wọ́n ń kó wọn lọ fún hajj báyẹn àwọn ò ní lọ ṣe umra direct. àwọn máa ní ẹdúró de àsìkò hajj irú ẹni tó bá lọ ṣe tàwáfù ń gbà yẹn ó lọ ṣe tọ̀wáfù kùdùm ni. Masha Allah alayhi. tó bá jẹ́ pé nìyẹn wá nímọ̀ nípa ẹ̀sìn yẹn dáadáa ó wà lọ sọ pé àwọn tí wọ́n kó wa wá wọn dàníyàn umra but ẹ jẹ́ kí mi ṣe tọ̀wáfù umra yìí ìyàtọ̀ díẹ̀ wà níbi tọ̀wáfù umra yẹn àti tọ̀wáfù kùdùm. ṣé wàá rí tọ̀wáfù kùdùm nígbà míì náà mo lè dàníyàn pé fẹ́ lọ ṣe umra for example nísìn bóyá next week mo ń lọ fún umra nígbà tí mo dé Mẹ́kà ó ti rẹ̀ mí bó ṣe wá rè mo ní ṣe bí mo sì ní ọ̀sẹ̀ kan ní Mẹ́kà mi ò ní kánjú ṣe umra ni bí mo ṣe fẹ́ kánjú ṣe umra yẹn mo lè lọ ṣe tọ̀wáfù kùdùm tí màá dẹ̀ padà sílé wípé mo ti dé o tó bá máa di bí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta màá lọ ṣiṣẹ́ umra. Masha Allah alayhi. mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi ń yé díẹ̀díẹ̀. Masha Allah. ṣé ó ti yé báyẹn but àwa ń tiwa àwọn ò ṣe tọ̀wáfù kùdùm tọ̀wáfù umra la fẹ́ lọ ṣe direct. Masha Allah alayhi. tọ̀wáfù wàdá yìí ni send off ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ bá tú wá mọ́ lásìkò tọ̀wáfù wàdá Sayyidina Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu. ìkàlára àwọn companions Anabi Muhammad sallallahu alayhi wa sallam. èyíkéyìí obìnrin tí tọ̀wáfù wàdá yìí bá wọlé tọ̀ tí ò bá wá rí iṣẹ́ kó má bànújẹ́ Ọlọ́run fúnra lára ẹ ti fún ládàá tọ̀wáfù wàdá yìí. Allah. àmọ́ àwọn afáwa ní ẹjẹ́ àrò obìnrin tó mọ̀ wípé nígbà tí ó bá fi di ọ̀la sọ̀túnla nǹkan oṣù òun ó bẹ̀rẹ̀ ǹjẹ́ ó lè ṣe tọ̀wáfù wàdá yìí rẹ̀ kalẹ̀ bó ṣe send off kalẹ̀ fún tọ̀wáfù ẹ̀ àwọn afáwa ní nítorí wípé Ọlọ́run ọba ọ̀run ni tó sì fẹ́ràn ọ̀run irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe kalẹ̀. Masha Allah alayhi. a lè fẹ́ lọ ṣe tọ̀wáfù wàdá yìí ní ọ̀la wọ́n wá wò pé wọ́n máa fi di ọ̀la yẹn ó súnmọ́ kí nǹkan oṣù mi dé o lóòótọ́ tí a bá ṣe tọ̀wáfù wàdá yìí tán kò yẹ kí èèyàn tún sun Mẹ́kà but ní under condition tiẹ̀ níbi tí ìmọ̀ jẹ́ kó yẹ wáyé pé ó lè ṣe tọ̀wáfù ìdágbére tiẹ̀ kalẹ̀ nítorí wípé ń bẹ̀rù wípé tẹ́jẹ̀ yẹn bá dé lọ́la òun lè má láǹfààní àti ṣe mọ́ ṣé mọ̀ wípé ìbẹ̀rù náà ló mú wa mọ́ kí ìrun ìṣáì lásìkò Magrib tójò bá rọ̀ tójò bá lágbára ṣẹ̀ríà Islam sọ fún wa pé tẹ́ bá dé mọ́sálásí tó bá rí pé òjò yìí bó ti ń rọ̀ yìí nígbà tó bá fi dago mẹ́jọ àgbàrá ó ti kún ojú ọ̀nà ṣẹ̀ríà Islam ní ẹ kí ìrun ìṣáì pọ̀ mọ́ ìrun aago méje. Masha Allah alayhi. tásìkò ìrun ìṣáì ò dẹ̀ tí tó. izan bí àsìkò tọ̀wáfù wàdá yóò bá tí tó fóbìnrin lóbìnrin tó dáa lójú ni o wípé nẹ́sọ̀ṣẹ̀ máa wá lọ́la ó dá àwọn obìnrin kan lójú dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni irú obìnrin yẹn ó lè ṣe tọ̀wáfù wàdá yẹn kalẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní eléyìí ṣẹ́wárí tọ̀wáfù fádọ̀ final tọ̀wáfù tá a máa fi ń parí hajj tá a máa fi ń kó hajj nílẹ̀ obìnrin tó bá rí pé òun ò mọ̀ tó lẹ̀ pé òun padà kúrò ní Mẹ́kà before kí ẹ̀jẹ̀ yẹn tó mọ́ obìnrin yẹn lè ṣe bẹ́ẹ̀ àwọn àfáà sọ pé Ọlọ́run fún bẹ́ẹ̀ ni nítorí wípé ẹlòmíín bẹ
kò lágbára àti lo omi láti fi ṣàlọ́lá kò tún wá lágbára àti lo yẹ̀pẹ̀ báwo ni ó ti kírun. Allah. àwọn afáwa ní ìmọ́tótó rẹ̀ kù sọ́wọ́ Ọlọ́run kò lágbára àti lo omi kò tún wá lágbára àti lo iyẹ̀pẹ̀ ẹ jẹ́ ìṣàpèjúwe fún wa ẹni tí wọ́n dá ásìdì sí lára látòkè délẹ̀ ó dẹ̀ fẹ́ kírun kò lè fomi kára kò lè lo iyẹ̀pẹ̀ torí iyẹ̀pẹ̀ gbọ́dọ̀ tún wọnú gbogbo àwọn ihò tó lanúlẹ̀ báwo ló ṣe máa kírun wọ́n ní kó kírun bẹ́ẹ̀ nítorí pé ọkàn òun lọ́lọ́run fẹ́ kó mọ́. Allah. mashallah tọ̀wáfù tó kù Tawaful umrah. tọ̀wáfù umra òun ni mo sọ lẹ́ẹ̀kan yẹn òun làwa fẹ́ ṣe ó di mẹ́rin báyẹn tọ̀wáfù umra la fẹ́ ṣe direct o Masha Allah alayhi. tába ti dé Mẹ́kà a lọ ṣe tọ̀wáfù umra à ń sàṣàfà àti Márúwà ẹ tún wo àṣírí Ọlọ́run à ń tọ̀wáfù lẹ́ẹ̀méje à ń sàṣàfà àti Márúwà náà ní ẹ̀ẹ̀méje kí ló sápamọ́ sára méje. Allah. òun làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní làákàyè tó pọ̀ wọ́n wá ní òkè méje ilẹ̀ méje mo fi bẹ̀ Olúwa. Allah. òkè méje ilẹ̀ Méje mo fi bẹ̀ Olúwa. ṣàlékún ọlá tó pọ̀ fẹ́ni kankan wà. Ṣàlékún ọlá tó pọ̀ fẹ́ni kankan wá. àwọn sọ pé wọlá sánmọ̀ méje. Àmín. wọlá ilẹ̀ Méje. Àmín. wọlá ọjọ́ Méje. Àmín. wọlá ọjọ́ méje. Àmín. Ọlọ́run dákun Gbàdúrà mi kó tó dọjọ́ méje. Àmín. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. Méje. Àmín. Wọlá ilẹ̀ méje. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. Ọlọ́run dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje. wákà yìí mo dá lórí láìsí fúrógámù mi à ń ṣàdúrà lọ́wọ́ ni bàbá wa sàkọ́fì wallahi tallahi wọ́n á lọ́wọ́ dákun gbàdúrà mi kó tó dìjọ́ méje ìyá kan sì dá wákà yẹn pẹ̀lú wa Allah. ìyá yìí sọ fún mi pé àfà òun fẹ́ lọ Mọ́kà pẹ̀lú àwọn lókà ó sì ti dá owó òun dé 1.5 wọ́n á ní káwọn tó fi 1 nù kún òun bá kó gbẹ̀lẹ́ náà lọ́wọ́ pé Ọlọ́run kódà kí n sáré sọ̀tún kí n sáré sósì mi ò lè rí i wọ́n ní ẹ sábà ń kó owó mi ó wá bá wa dá wákà yìí tọkàntọkàn ó sì tó dọjọ́ méje ó sì sanwó náà Allah. yàtà ń sọ yìí ń dúró dè wá báyìí ní Mọ́kà wọ́n ní ewu wákà wọ́n ọmọ tí kò mọ dá wákà lọ ṣé Ọlọ́run sọ fẹ́ pé òun gbọ́ Spanish ni gbogbo èdè ló gbọ́ gbogbo tó bá ti pé kí ló kan náà pẹ̀lú kó ń ka kéwú tó o bá ka kéwú dáadáa tí ọkàn rẹ ò bá pe Ọlọ́run kò ní gbàdúrà rẹ tọ̀wáfù Naziri. ó wá kó tọ̀wáfù naziri ìyẹn lẹ́lẹ́karùn-ún tọ̀wáfù naziri ni Ọlọ́run tó o bá lè kọ́lé fún mi lọ́dún yìí máa tàwáfù lẹ́ẹ̀méje. Allah. o ti ṣàdéhùn o gbọ́dọ̀ mọ́ tàwáfù eléyìí máa sábà ń ṣẹlẹ̀ sí àwa alálàájì pàápàá jùlọ bóyá iléeṣẹ́ wa àbí nǹkan kan fẹ́ kàn wá nílé àwa sunkún sọ́nà Ọlọ́run tó bá ṣe báyìí fún mi àníṣe máa tàwáfù léyìí má gbàgbé tàwáfù yẹn yàtọ̀ sí tàwáfù tó ń ṣe fúnra rẹ o wàá dá yẹn padà gbèsè nìyẹn o mo àwọn pé mo promise Ọlọ́run but bàtà fẹ́ kú ní Mẹ́kà mo ṣe tàwáfù lè wà dáì má dà á pọ̀ o ìwọ ló mọ tó ṣe tó ń promise Ọlọ́run o bí Ọlọ́run sọ pé òun ò lè ṣe tó wá ń kẹ lára Ọlọ́run tó bá ṣe Ọlọ́run wá ṣe tán kò wá lè tàwáfù fún bàbá ó wá rẹ̀ padà tàwáfù yẹn kẹ́tì ẹ̀ mọ́ owó yẹn lójú Ọlọ́run á gbà padà o gbọ́dọ̀ bí Ibrahim ó ní Ọlọ́run fún mi lọ́mọ tó bá fún mi yín fi sìn ọ́ Ọlọ́run ní mo dì mú yín fi sìn ọ́ yá fi sìn mí pàápàá àná Ibrahim Ọlọ́run sọ pé kó má pa ọmọ rẹ̀ mọ́ tí bàbá lọ pọ́ mi sọ Ọlọ́run lọ́mọ rẹ̀ ó lè ní kó pa o Ọlọ́run á wò pé wọ́n ló ṣe ó ṣàdéhùn nínú mú iṣẹ́ yóò wá padà fi fún ènìyàn nǹkan mi o má fi nǹkan kí nǹkan ṣàdéhùn o anaziri tàwáfù naziri náà wà tọ́nà bá ṣe báyìí àwọn lábá náà máa ń ṣe dáadáa àbára Yorùbá díẹ̀ ní bọ́tẹ́ ọ̀wọ́n máa ń kẹ́lu mi lára ní Mẹ́kà tó máa fi ń ṣàdéhùn tẹ́ bá ti ṣàdéhùn báyẹn ẹ mú tàwáfù yẹn wá lọ́tọ̀ special ó jẹ́ méje tàwáfù ẹlẹ́kẹ̀fà Tawafu tahiyatil masjid. tàwáfù tahiyatil masjid tàwáfù eléyìí ó yàtọ̀ o Wa huwa ìdí tó mustahabbu. fi yàtọ̀ ni wípé lápèjúwe a ti wà ní Mẹ́kà ọjọ́ ilẹ̀ ti ta sí díẹ̀ ó wá lọ mọ́sálásí mo fẹ́ lọ kírun ẹ mọ̀ pé tá a bá wọ mọ́sálásí a ní
salatu tahiyatil masjid. Masha Allah alayhi. àwọn àgbà àgọ́ ọlọ́run kó járe yín pẹ́ Àmín. ọlọ́run ní pàlákà yín. Àmín. ṣé ẹ mọ̀ pé a ní ìrun tá a máa fi kí mọ́sálásí òun ní rákà méjì. téèyàn bá wọnú haramu ti Mọ́kà ni mò ń sọ o èyí téèyàn máa fi ń kí mọ́sálásí tó dáa jùlọ òun ní tàwáàfù méje. eléyìí wà fún ẹni tó kàn dá níyẹn pé aago kan ọ̀sán la wà àbí aago méjìlá la wà mo fẹ́ lọ sin lọ́ọ̀ mọ́sálásí tó bá dé mọ́sálásí yẹn tó bá lágbára léléyìí o kò ń ṣọ̀ràn yẹn o mustahabun aago méjìlá la wà wọ́n dẹ̀ máa kírun láago kan aago méjìlá yìí kí n tó di pé màá jòkó lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ àdúrà ẹ jẹ́ n tàwáàfù fọlọ́run tàwáàfù yẹn ni o fi sálámọ̀ sí mọ́sálásí yẹn ṣó yé wa báyẹn ẹlòmíràn kan mọ tàwáàfù lójoojúmọ́ kò ní mọ tó ń tàwáàfù lé lórí gan kó o lè mọ sáfù bí tí tàwáàfù rẹ bọ́ sí òun la fi ṣàlàyé ẹ̀ fúnra wa yìí. Masha Allah alayhi. lápèjúwe mo fẹ́ lọ ka Kùránì nínú mọ́sálásí mo wá débẹ̀ láago mọ́kànlá yìí tí màsáré ṣàlọ́lá màsáré jòkó lẹ̀ mọ́ ka Kùránì yẹn kò bá ẹ̀kọ́ mu tí n bá lágbára kọ́kọ́ tàwáàfù ilé tó ń wò lọ́ọ̀kan yẹn Masha tó bá Allah wá alayhi. tàwáàfù ilé méjì tán wàá jòkó lẹ̀ kó wá ka Kùránì tó fẹ́ mọ́ ká àmọ́ ìyẹn kì í ṣe ọ̀ràn ìyẹn o ẹ mọ̀ sí mi gbọ́ yé o ẹ bá dé tàwáàfù tí wọ́n ń ka yìí tí bá ní plus ẹ̀ yóò mọ̀ wọ 99 báyìí wọ́n fẹ́ pa wá báyìí o mọ̀ sí wò tàwáàfù pọ̀ agbára Ọlọ́run ó kà agbára ló sì gbé tó o bá sí wò tàwáàfù tó kó lé wàhálà ò ní ṣe tàwáàfù mọ́ tó mọ̀ gbà ẹ wà eré yìí ti pọ̀ jù láyé pé mo ṣe Ọlọ́run ẹ ṣe dáadáa pẹ̀lú ọkàn tó mọ́ Tawafu nafila. tàwáàfù náfìlà ibi báyìí ọ̀rọ̀ díẹ̀ máa fi kún tàwáàfù náfìlà ni tàwáàfù àtinúwá tó wù mí láti ṣe tàwáàfù náfìlà àwọn afáà jẹ́ kó yé wa pé òun lè má jẹ́ méje àmọ́ tí ó bá jẹ́ bàbá wa Sàkọ́fí wọ́n jẹ́ kó yé wa pé ó dáa kó jẹ́ witran kó jẹ́ èyí tí ó parí sí odd number àbí odd number náà kọ́ ni odd number kó parí sí odd number kó má jẹ́ even number bíi 7 11 13 9 ẹ mọ̀ ṣe ní 12 o 99 bàbá èèyàn kan fún mi náà kàlí kan ó ní ká lọ ṣe tàwáàfù 71 n bá kó àwọn ẹ̀dá ní lọ́dún táwọn kọ́ lọ ìjà lọ ṣe tàwáàfù 71 nígbà tá a bá fi ṣe dé 21 bàbá mi ò rẹ́ ní kankan lẹ́yìn mi mọ́ gbogbo wọn ti já pa Sẹ́yìn náà ṣe tán. pàtẹ́ mi kan máa fi ṣe dé 51 báyìí mo ní Ọlọ́run ṣé mi ò ní bọ́ báyìí Sẹ́yìn náà ṣe tán. àwọn Ọlọ́run jà rí pé ẹ̀yin lè ṣe 91 o. Àdáwọlá ayáwó. wàhálà bàbá mi ò rẹ́ ní kankan lẹ́yìn mi mọ́ wọn á lọ bá olóòtẹ́ bàbá èmi ti wálé o mo ní tẹ́ bá tàwáàfù yẹn Ọlọ́run máa gbàdúrà yín bàbá Ọlọ́run ti gbà á tàwáàfù náà fi ọ̀ fún yàn ni ìyẹn lè ṣe yẹn bọ̀ tàwáàfù náà fi là yẹn kó wá lẹ́yìn ìgbà tó ti tàwáàfù tọ̀ràn yẹn ni o tàwáàfù náà fi là kó wá lẹ́yìn ìgbà tá a ti ṣe tàwáàfù ọ̀ràn yẹn tàwáàfù náà fi là òun ló ń kà nínú tàwáàfù náà fi là ni àǹtí ẹ̀jọ̀ tẹ bá dé Káàbà ẹ bá mi ṣàdúrà o lè mú fóònù ẹ kó tàwáàfù méje fún ẹnìyẹn pẹ̀lú àníyàn ẹ má wá jẹ́ ká ṣe mistake kan tàwáàfù umra first tàwáàfù wa dákun concentrate ẹ lórí life ẹ mọ́ concentrate ẹ lórí àwọn ará lé nìkan ẹlòmíì first tàwáàfù ẹ tó kọ́ dé Káàbà báyìí bàbá lead wá wájú báyìí ó dẹ̀ mú fóònù báyìí Allahumma inni ṣé tàwáàfù náà nìyẹn tó ń wo fóònù tó ń ṣe gbogbo ẹ̀. Ojú tí ẹ̀ mo ti débẹ̀. mo ti débẹ̀ máa wí tiẹ̀ tàwáàfù àkọ́kọ́ yẹn wọ́n ló ní ọ̀ràn ẹ̀dẹ̀ ní tàwáàfù yẹn níbi tàwáàfù yẹn àti ìnídìí fóònù ẹ láti máa ṣàdúrà fáwọn ará lé kọ́kọ́ ṣe yẹn fúnra rẹ ná ó sì ní many days láti lò níbẹ̀ tó bá wù ọ́ o lè wá nírọ̀lẹ́ padà àbí kó wá lọ́sàn-án láti wá ṣe fídíò fáwọn tó bá fẹ́ ṣe fídíò fún. Masha Allah ali. amálákọ̀ọ́kọ́ yẹn tọ́dọ̀ tiẹ̀ ní Rán ayé rẹ̀. tọ́jọ́ tiẹ̀ ẹni máa sáré pé èèyàn kan lé ṣe ti rí báyìí àdúrà mi ti gbà mo ti débẹ̀ wọn ní jẹ́ kó alùbáríkà ájì yìí gbà Allah. wọn ní jẹ́ orí ìgbà báyìí wọn ní jẹ́ orí ìgbà kò sí tó fún mi kí á mú jáde ní first round yẹn o má focus lórí àwọn èèyàn pọ̀ jù o lè kọ́kọ́ fi yára ẹgbẹ́ first time lọ́kọ́ rí o lè fi bọ́t ẹlòmí àmọ́ ṣàdúrà báwọn èèyàn lé bá mú yóò wá gùn àfẹ́ yẹn tọ́wáfù náà fìlà ló lè ṣe wo yẹn níbi tọ́wáfù fàrídọ̀ tọ́wáfù ọ̀ràn yẹn àfẹ́ kéèyàn dúró lójijì ẹlòmí àdúró báyìí a máa receive call bàbá hello mo ń tàwáfù lọ́wọ́ kí lẹ̀ ń sọ báyìí ó lè rojọ́ 30 minutes lórí kí lẹ̀ ń sọ báyìí tọ́wáfù ọ̀ràn yẹn mutawaliya ó gbọ́dọ̀ tó tẹ̀léra wọn ni ó gbọ́dọ̀ dúró irú tàwáfù wo nìyẹn tó wá receive call mi ò gbọ́ yín wa wọ́n ti ń jáwó mi o ibi tí mo wà yìí ọlọ́run jẹ́ kẹ́yìn náà dáyé yìí ọlọ́run jẹ́ dáyé yìí níbi tàwáfù ọ̀ràn yẹn wọ́n ń yáwa ìjọ tó ìtọ́lọ́ ó máa ń ba tàwáfù jẹ́ fún yẹn o Allah. ẹlẹ́ẹ̀kejì ó tún lè sọ́ọ̀nù onídàá kọ́ wọ́n tẹ̀lé sórúkọ rẹ kọ́ máa wá ẹ káàkiri ṣẹ́ẹ̀dẹ̀ rí bó ṣe ò ká lẹ́mìí tó
tá a bá ti dúró díẹ̀ láàrin 1 hour 2 hours táwa ti rí iléyá ni gbogbo bí náà dé dúró díẹ̀ láàrin 2 hours 3 hours táwa ti rí yàn wọ́n lọ́nu ọlọ́run padà bá yóò sìn ọ wálé tó bá dẹ̀ sìn ọ wálé yóò sìn ọ lọ sọ́dọ̀ àwọn aláwọ̀ wá má lọ dúró òjijì láàrin èèyàn ẹni máa kàn dúró ó ń ba tọ̀wáfù jẹ́ o tọ̀wáfù ìfàrídọ̀ o ó ń bà jẹ́ o mo ò ní pẹ́ dúró báyìí nísìn tọ̀wáfù ìfàrídọ̀ a gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ rojọ́ tọ̀wáfù ìfàrídọ̀ a gbọ́dọ̀ ṣe tẹ̀léra wọn bákan náà tọ̀wáfù méje ni ẹlẹ́ẹ̀kẹ́ ìtọ́jà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó jẹ́ mẹ́ta tá a máa kọ́ ṣe a gbọ́dọ̀ fast díẹ̀díẹ̀ yẹn ni wọ́n ń pè ní àrọ́mọ̀lù o gbọ́dọ̀ fast díẹ̀díẹ̀ níbi tí alákọ̀ọ́kọ́ tó jẹ́ mẹ́ta yẹn wọ́n ṣe kí àkèrè mọ́lẹ̀ o tó wà lọ forí sọ́yàn sáré jẹ́rìí àwọn tó wà ń bẹ̀ náà àwọn náà ya wèrè tó bá gbà ìlú mi lórí àgbà ẹlẹ́ṣẹ̀ ni kò sí tẹ́ ẹ bá lọ wọ pé àwọn tó wà ń bẹ̀ jẹ́ntù ẹlòmíì ya wèrè jù yàn lọ díẹ̀díẹ̀ máa lọ díẹ̀díẹ̀ a ní sáré but a máa pọ̀ sẹ̀sẹ̀ nígbà tá a fẹ́ gbà nǹkan tó bá di lẹ́lẹ̀ kẹrin a máa wá sáré normal bákan náà kíyèsí pàtàkì bí àwọn àfáà wa bàbá wa amir tí wọ́n bá ti ń sọ pé ẹja mọ orí gbólóhùn báyìí mọ́ ṣe mu tó pé èmi mọ àwọn àyà mi ta lè wí àwọn àfáà wa kọ́ wa láwa kéré ká aláwọn àdúrà kẹta mọ́ ní dáná tù ó mọ wá jó lẹ́gbẹ̀ẹ́ káàbà ìyẹn kọ́ ló ń sọ o ní tí bàbá bá ti ń sọ pé ká mọ kà òun náà ní ká mọ kà tẹ̀lé wọn ó ní ládá tó pọ̀ ní fi ilẹ̀ kẹ́ mọ dá nǹkan kà nítorí pé ó léwu akí alájà wa Mujida Masha Allah marhaban bikum ó léwu púpọ̀ kẹ́ dá kà fúnra yín ibẹ̀ yẹn ni màá dúró sí báyìí náà lórí ọ̀rọ̀ tàwáàfù bàbá wọn oníwàásí kejì àwọn náà ń bọ̀ láti wá sọ èyí tó ń jẹ́ ojúlówó ọ̀rọ̀ fún wa sí bàbá wa sàkọ́fí láàpàdùkọ̀ ẹja kéènà tẹ́nà kan fún ọlọ́mọ fara ni wọ́n o àláfíà ara tẹ́mọ̀ fi darí wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́mọ bá ṣe fún yín lẹ́kùn fọ̀kànbalẹ̀ ọlọ́mọ bá ṣe fún yín gbogbo tó lù wá ti ṣe fún yín pátá lóore ọlọ́mọ kó ṣàlékún ẹ̀sìn nítorí pé àgọ́dọ̀ ṣàfẹ́kù yín ìmọ̀ ń bẹ experience ń bẹ bàbá sọ ọ̀rọ̀ kan lórí Zoom gbogbo àti fẹ́ẹ́ rẹ́rìn yó bàbá wa jẹ̀lí ẹ̀ mọ̀ jẹ́rìí sí gbogbo àti fẹ́ẹ́ rẹ́rìn yó a nídìí wù bàbá àfẹ́ bàbá tí ó wà serious jù tẹ́rí mọ́kà ara ń kàn yẹn ni tí ìyàgá bá sì ní ara ń kàn èmi kan tó fẹ́ kanra mọ́. èmi tó fẹ́ kanra mọ́ gan mo gbé dání. ara ń kàn èmi kan tó fẹ́ kanra mọ́ má kanra mọ́ mi. àwọn báyìí nísìn ìrí wọn níbẹ̀ yẹn kò ní jẹ́ kẹ́nìkan lè kanra mẹ́ ẹnìkan Masha Allah wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ wọ́n tún mọ̀ ṣàdúrà fún wa iná àtẹ́nà kan fún bàbá bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka ẹ̀jẹ̀ fi wá kà ìkó ńlẹ̀ wípé olúwa dá mi láre mojó. mojojojo. olúwa dá mi láre mojó. àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀. àdújẹ́ ó máa gbẹ̀yìn o. oore tí ó dùnú sí olúwa dá mi láre kájọ. Kajojojo Satiyada wa láre káyọ̀ yọ̀yọ̀ ìbànújẹ́ òun àgbẹ̀rẹ̀ tàdúnú sí Sheikh Ibrahim Al-Hariri. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àrírí fàkíhún bí wọ́n bá gbọ́rọ̀ tí téèyàn bá ní ṣèkéta mímọ̀ wàláì làzim ọlọ́run kí àáfà yìí púpọ̀. àrírí fàkíhún. wọ́n ní ujà ń wà nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ yẹn náà tá a bá gbọ́ wọ́n ní tàwáàfù wa bí ìrun ni. ó wá ní téèyàn bá ń ṣe iyèméjì pé ṣé tàwáàfù yìí pé àbí òpè kó mú ìtó dínkù péyàn bá ń kírun lọ́wọ́ náà bó bá wò pé ṣẹ́rù yìí lé ní àbó dínkù mú kọ̀bùlí kó dínkù ó fi kọ̀bùlí gbé. wọ́n tún wá jó yé wa pé àwa ń ṣe tàwáàfù lọ́wọ́ àwa tún ṣe à ń ya fọ́tò kankan ya Snapchat. gbogbo ibi tí wọ́n pè wá sí yẹn àdìsá nàbì ló ní mani amila amalan wà á ṣòro kàfi himani mọ́ìn taraktuhu wa ṣèrìkàwù. téèyàn bá ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tó fi ń sin èmi ọlọ́run tó tún wá mú nǹkan míì tó tún rán iṣẹ́ yẹn àti tó ṣe máa ṣe pààtì kò ní ní ládàá kankan wájú èmi ọlọ́run. ẹ wá wo díndín ọ̀rọ̀ tí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ọlọ́run wọlá títóbi ọlọ́run kó wọlá la ilaha illallah kó wọlá al-Qur'an al-azim ọlọ́run má ṣe ìbá ṣàlékún ẹ̀. àrírí fàkíhún àrírí àdìbò. sadakumullah wa ilman wa fahman wa barakatan wa adamallahu hayatakum wa hafizakumullah. Amin. I recognize princess Alhaji wa Ibrahim Ọláwálé Ọláyínká Al-Arifi
àwọn dà Allahu akbar. من يرغب عن ملة إبراهيم Al-Arifi adamallahu ayatakum. إلا ما سفه نفسه Ọlọ́run má ṣe járe. ولقد اصطفيناه في الدنيا I recognize the presence of our Alhaja wa Khadija Atinuke Adisa. الله Alhaja wa Khadija. Isuwa. Alhaja wa Khadija Atinuke Adisa. من يرغب عن ملة إبراهيم Ìyá wa Khadija Atinuke. إلا ما سفه نفسه Alhaji wa Suleiman Ọpẹ́yẹmí Ali Bororo Sakofi. ولقد اصطفيناه في الدنيا Aki Alhaja wa Alhaja Mujida Salamun Ọmọwùnmí alaykum. Damilọ́lá. سنة Má ṣe járe yín pẹ́ o. Ijabatuhu faridun ala kulli muslimi. Mo kí ìyàwó àgbà ìyá àfa Alhaja wa Balkis Muhammad Raji Athaqafi. Bàbá ní kẹ́ máa bọ̀ láàyè yìí wọ́n ní ẹ máa bọ̀ wájú. Ọlọ́run ti àárín yín pẹ́ mà. Ọlọ́run wọlé àti tóbi Ọlọ́run gbogbo àwọn alálàájì tó kún náà àtàwọn tí wọ́n ń wò wá online tí wọ́n sì ń bí àtóníkálukú wa tí wọ́n ti dé ọlọ́mọṣẹ́ dúró tẹnì kọ̀ọ̀kan wa. Mọ̀ṣíá àlọ́dọ̀ bàbá Sọ́fí. Al-Arifi mo fọ́ fún yín púpọ̀ kò ní bàjẹ́. Al-Arifi. Àwọn èèyàn ti náwó ọpẹ́ látàárọ̀ mi ò mọ̀ bẹ́yìn náà fẹ́ fún wa lówó ọpẹ́. Mayari gabi ami láti Ibrahim. Alhaji wa Bororo Sakofi, Alhaji wa Suleiman Ọpẹ́yẹmí Ali wọ́n ti mú owó ọpẹ́ wa wá. Illa ma safiya 20,000 naira. Nafusahu. Allahu Akbar. Al-Arifi. Mayari gabi ami láti Ibrahim. Mọ̀ṣíá. Wa kayfa ana Al-Arifi. Ami láti Ibrahim. Ẹni tó bá mọ Ọlọ́run yóò ó gbọ́dọ̀ mọra rẹ̀. Al-Arifi. A lọ síbi Alhaja wa Mujida a lè gbowó ọpọlọwọ tí wọn. Arifi. Wọ́n bá fẹ́ fún wa nígbà. Sunusi. Alhaja làwọn náà. Olówó làlhaja wa Mujida bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ náà. Bàbá Ayàn Ọlọ́run o. Ayàn. Bọ́lá ń bẹ̀. Alhaja wa Mujida. Bọ́lá ń bẹ̀. Ó yá kí lẹ fẹ́ fún wa. Ọlọ́run ti ẹ̀ kí Alhaja Mujida náà tipẹ́tipẹ́. Látàná ó ti pẹ́. Sunnatun nabawiyyatun. Ẹ tún sì wá bá gbà mú báyìí. Àwọn kan ò bá gbà mú mọ́. Allah. Ọlọ́run ò wá yọ táyà lẹ́sẹ̀ yín. Alhamdulillah. Sunnatun. Olórí tó burú fún yín láíláí. Àmín. Alhaja Mujida kí lẹ fẹ́ fi dúpẹ́ fún Ọlọ́run. Nabawiyyatun. Ẹ má wọlé mi mo wó pè. Ẹ fún mi 500,000. Al-Arifi. Tó fi 20. Bàbá mi Sakofi. Arifi. Ọ̀nẹ́ni tó fi 20,000 lẹ̀ yẹn ó ti fowó kan lẹ̀ tẹ́lẹ̀ kò tún wá sí láàyè. Ẹ̀yin wá wà bí. Arifi. Ẹ sọ di 50,000. Allahu Akbar. Bàbá mi ní gba 50,000 lọ́wọ́ yín. Bàbá mi ní gba 50,000 lọ́wọ́ yín. Tawakkaltu alayka 25. bi quwwati. Bẹ́ẹ̀ni, àwọn màláíkà tó lálùbáríkà jù nínú àwọn tí wọ́n tún ju 13 lọ 25 ni wọ́n. Allah. Kò sí wàhálà. Gbogbo 25 yẹn, èmi ń kọ́. Àṣé mi ṣẹ̀yìn ni. Wala Alhaji tansa. wa Ọlátúnjí Abdulhakeem Akiwande. Àwọn I can recognize wọn náà Allah wa wọn ní jí Alhaja yìí gbé o. Ẹni bá ń gbé bọ́ọ̀sì dání wọn ò gbọ́dọ̀ jí gbé. Alhaja wa Amina Ọlájúmọ̀kẹ́ Akiwande. Ìyàwó wọn nu.
Allah. Alhaji wa Abubakar Yusuf nínú àwọn alálàájì wa tájọ́ ń lọ náà nù. Alhaja wa Ọláyíwọlá Mujidat Ọládọjà. Allah. Allahu Akbar à ń lè retí 25 tí wọ́n promise wa. Nasibaka mina duniye. Gbogbo wa pátá ẹ wá jẹ́ àfarabalẹ̀ báyìí. A lọ sọ́dọ̀ bàbá wa àgbà wọ́n àdúrà. A lọ sọ́dọ̀ bàbá wa àgbà. Bàbá wa tí wọ́n jẹ́ oníwàásí àgbáyé. Amiru Kiblatein. Tí Ọlọ́run ní kí wọ́n máa bá wa tukọ̀ yìí, àdúrà ní ká ṣe fún bàbá. Torí tí Ọlọ́run bẹ̀rẹ̀ yìí lójú ayé bàbá. Alhamdulillah, Ọlọ́run ò ní jó pin láíláí. Àtọ̀láláwù múnákáyà sàkọ́fì. Béèyàn bá wà láyé, bọ́lọ̀ ń bá kẹ́ ẹ, bọ́lọ̀ ò bá ti kẹ́ ọ lára ọmọ ò tí ì ráyé wá. Àtọ̀láláwù múnákáyà sàkọ́fì. Nígbà míì téèyàn bá lóko tí ò bá sówó yìí ó máa jẹyàn. Àtọ̀láláwù múnákáyà bánà. Ọlọ́run bọ́lá gbogbo bí tẹ́ ti ṣe wá sídé láyé, bàbá kò ní burú fún yín. Bítúni sáàdà tí wọ́n rí dọ́ọ̀ni láyé. Àbáyíṣá àdánwò kan méjì wà, àdúrà méjì wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra fún láyé téèyàn gbọ́dọ̀ máa ṣe. Ayakumullah. Tó yẹ pé Ànábì Jibrilu kò sẹ́ni tí ò kí ń ṣe nu wọn. Allah. Al-Qadaru suhi wa khatimatu suhi. Àmín, àmín. Qadaru suhi wa khatimatu suhi. Àpadà sábúrú àtàtúbọ̀ tán bú. Hey. Ẹni táyé ti mọ̀ láàfáà gbà tó wá padà dírá dára dáńtà tí ò jẹni ẹ lọ́hùn mọ́ táyé padà wá tọ́lọ́hùn fúnra rẹ̀ tí wọ́n ń sọ pé mo ti rìtáyà ẹ. Allah. Mo ti yú ẹ kúrò bàbá àpadà sábúrú àtàtúbọ̀ tán bú òní tọ́sí láyé. Àtọ̀láláwù múnákáyà mọ̀rọ̀bí. Ọlọ́run wá jẹ́ kẹ́mi yóò gùn fún wa. Àtọ̀láláwù múnákáyà sàkọ́fì. Pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo iṣẹ́ àwa ọmọ tó kù náà pátá ni ó ṣojú ẹ̀mí. Ìlàhí. Tẹ́sí jẹun wákà. Ọlọ́run gbogbo ẹni tó bá ṣàmì fún bàbá wa, àdúrà tí gbogbo ẹnì kọ̀ọ̀kan wá ló gbà lẹ́ẹ̀kan náà. Lásùlì lífìní dáhùn sí àlàó. Ẹ wá jáṣe làkọ́díjà kùnlé láfi àlámúná ṣèrà. Ọlọ́run wọlá bá ti fẹ́ wì yìí, gbogbo èyí tó tún kùn tí bàbá ń rò lẹ́mìí. Èyí tó dájú kíkí tá a fẹ́ kí ojoojúmọ́ lára ń kí yín. Àmọ́ kọ́lọ́run ṣàlékún gbígbàdúrà, kó ṣàlékún kàrámọ̀, kó ṣàlékún násírù, kó ṣàlékún fátíù, òun ní tá à ń bẹ lọ́hùn lé lórí. Àmín. Bá a ti ń sọ yìí náà ní kíákíá là ń bẹ lọ́hùn. Wọ́n ní bí yàn bá fẹ́ ṣàdúrà kó tún sọ fọ́lọ́hùn pé kíákíá nítorí pé ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run kà á lè fi sánà tí mi máa tàwọn dùn ni. Tó bá lọ wò tó bá tún lọ pẹ́ ní kíákíá kọ́lọ́run bá wa kọ́ mọ́ṣáláṣí àlùbáríkà fún bàbá ní Mushin. Humul alula. Akum rasulun min anfusikum azizun alaykum ma'anitum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Bismillahir rahmanir rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين.